àwọn ọmọ méjì tí mo gbé lọ sí kò ní wọ́n ní jàǹbá ọkọ̀. Ǹjọ́dà yín pọ̀ kò ní tú wa ká mọ́. Ohun tó fi kì mí ó fi sunkún jálẹ̀ ọdún. Kí ló dé tó tún ṣe pé wọ́n jẹ́ ń bínú o? Àbújá oníyan gbọ́gbọ́gbọ́gbọ́. Ọ̀kọ́ ló gbé ìràrí ní bẹ́ẹ̀ hàn lọ́dọ̀. Àwọn tó bímọ ọkọ tó yàn tó yanjú wọn ọ̀jọ̀ wá bá kọ́ máa pariwo lé mi lórí. Tí lọ́rọ̀ ògùn fún àbíká kúkú máa lọ sọ́sibítù. Bẹ́ẹ̀ni. Kí? Nígbà tá a wà ń tálíkà gan, wọn ò yàn wá jẹ. Níwọ̀n ìgbà tẹ́ ti bá wọn náwó láyé, ó ti di dandan kẹ́ ẹ bá wọn kígbe ajé tán. Níwọ̀n èèyàn bá nígbà lólówó, ẹ̀yìn tálíkà ni ó tù kọ́. Ṣé oúnjẹ lè yẹ bí mo dé ni? Ṣáwọn ọmọ mi ló sóúnjẹ kalẹ̀ fún mi pé kí n mọ̀ jẹ. Òkúta wẹ́wẹ́wẹ́. Abigail is a good girl. Ìyá o. Kí ló máa jẹ báyìí? Mi jẹun kankan. Kí ló dé? Ẹ ti ṣàkáyà yẹbẹyẹbẹ ń dà lọ. Ẹ rí pé èèyàn wà níbo ni. Ẹ kọ́ yẹjẹ mú òun ẹ̀. Ẹ tọ́nù. Ẹ ṣe rẹ́ńdà bá òun. Ẹ tọ́nù. Má dẹ́sẹ̀ délẹ̀ o. Kó o bá dẹ́sẹ̀ délẹ̀, ṣé máa mú kó ẹ̀kọ́ àbàlàyé kí n máa fi fọ́ fẹ́rẹ̀ mọ́? Èlé lọ skul. Ẹ̀rú rẹ̀ gbèwè. Màmá mi fẹ́ rán mi ẹjẹ́ rán mi, ó mú mi wẹlé dáa mi. Kí tẹ àbúrò burúkú ní ọwọ́ àwòwọ́ mi? Èwo ni ṣọ́ọ̀ṣì rádaràdà tẹ́kù ti jájẹ? Ṣé ṣe fẹ́ mi máa jẹun jù? Èmi ò ń jẹ ọlọ́run kò mọ̀ ra nínú nǹkan tó bí lásán ni. Ẹ wá gbà mí lọ́wọ́ ìyá jẹ̀bù. Ṣé wọ́n ń dì yín? Ẹ ti gbàgbé pé oṣù méjì mo sì lóyún owó lé ọdún. Ẹ bá sáà nílé, ṣé bẹ́ẹ̀ mi mo ní yàrá mi, mo sàsanwó yàrá tí mo ẹgbẹ́sẹ̀ kẹ́kọ̀ọ́. Ṣé o máa fi kẹ́rù ṣàlàyé? Jẹ́ kó rí rẹ̀. Má jọ fúnra rẹ̀ o. Èmi tí mo ti perfect tipẹ́tipẹ́. Tíra ẹ̀gbọ́n wo pé ẹni ọ́fíìsà kan ní ẹjẹ́ pẹ̀lú bí mo ṣe múra yìí, wọn bá ti fojú nǹkan mi ìwòlúwa rẹ̀. Bó ṣe dẹnu gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́jà pàtì. Tó ń fọwọ́ fọ báyìí sínú rẹ̀ mo ní. Kó bá ti ń gbálẹ̀, kó má jù dín rẹ̀ aga, kó bá ń fọ̀ bẹ́tírùmù ọ̀gá rẹ̀, kó má ṣe wáyé. Why? My goodness. Ọlọ́run dọ̀gàdá o, nǹkan mọ́ ọkùnrin wọn. Ti bí ọ̀pá kan. Tí bá lọ́lọ́ tí bá mọ̀ rẹ̀, ẹ fún mi 2,000 ẹgbẹ̀rún méjì, orídìí bá lélẹ̀ kan. Ó jí rí ìmọ̀jú yẹn kí n bá la kọ́ bu kọ́kọ́ ẹ̀ náà ìwé kó wọ ọdún ọkọ yẹn. Ó jẹ́ ká máa lọ. Ẹ̀jẹ̀ lajú kí èèyàn máa kó sí lójú. Kí ló kó sí ni? Ọ̀gá aṣọ́lọ́mọge ni. Orí tẹ fẹ́ lànà dà. Orí gbógẹ́gbógẹ́ iná lẹ́ la mọ̀ mi. Ìyá ìjẹ̀bù tí bá wà yìí, ẹ wo, ẹ má ṣe òsì o. Ṣalápin ní àìjọ. Ìfẹ́ kọ́ irọ́, ìfẹ́ ò fẹ́ràn òtítọ́ nífẹ̀ẹ́ ń fẹ́. Bá a fi tán ọmọlé ìfẹ́ àtúkà oko níṣèkó. Ṣàn nífẹ̀ẹ́ rìn àdàlù ìfẹ́ ló mú ìfẹ́ pẹ́ kọ̀rọ̀. Ìfẹ́ kì í gbéraga, kì í bínú o, kì í fẹ́ o. Ìfẹ́ kì í máa ìgbèrò ibi o. Ìfẹ́ ń fẹjọ́ bá fi tọ́mọlé ìfẹ́ àtúkà. Ṣàn nífẹ̀ẹ́ rìn lórí o, ìmọ̀ ìfẹ́ kọ̀rọ̀ rárá. Ìfẹ́ kì í máa ìgbéraga, kì í bínú, kì í fẹ́. Ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í máa ìgbèrò, ìgbèrò. Tẹ́ni báwo ni wá. Tẹ́ni. Tatu. So. Yeah, I want to take a stroll on the bank on Keke. Oh, really? Yeah. But Tẹ́ni show my code don't go.
Yeah, I know. Show my pool set go. Obviously, yes. Hey! She won't do it. Tenny, wow, some. See, Tenny. Got tí mo fẹ́ sọ gan ti sapa mi lórí Tenny. Gbogbo nǹkan tí mo ń wò wájú mi yìí. Tenny, láàrin mi àti ẹ̀, mo fẹ́ ká máa fẹ́ra wa. Mo fẹ́ ká máa ṣe wọléwọ̀de. Orí ni mo mọ̀ pé kó mi jẹ lọ. Rọ́bọ̀. So kí ló fi máa tọ́jú ẹ Ọlọ́run? Mo feel nǹkan kan because nǹkan tẹ́ ẹ̀ sọ kò lè ṣẹlẹ̀ láàrin mi àti yín. Kí ló dé? Kò sí. Kí ni ká ti gbọ́? Tí bá tẹ̀ wá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà, ṣé lé sílé ni? Náà, kò pọ́n mi lé kò dẹ̀ pẹ́yìn náà lè. Tenny, ayé ń ṣe irú ẹ̀. As a matter of fact, tó tún máa easy Femi àti ẹni gbogbo ilé ìtẹ́ pé a máa jáde yẹn, a ní ṣe in-house la máa ṣe okay. Òní a máa lọ sílé ẹ̀ lókè, ọ̀la tó lè wá sọ́dọ̀ mi, ṣó yẹ easy peasy. Kò dẹ̀ irritate yín bẹ̀ ṣe ń sọ. Irritate me bí ti bá wo. Ẹ wo, ẹ stop ẹ̀. Báwo ni ọ̀rọ̀ yẹn ṣe sound létí yín? Tenny, mo try see, it's for your own betterment. Stop it. Mr. Kunle, stop it. Just stop. Báwo ni ṣe báyìí sí? Okay, benefit wà ńbẹ̀ o. Benefit àkọ́kọ́ ni pé sórí owó lè ìwọ àti ẹ̀ ní sọ́mọ. Ọlọ́run adé. Ẹ ní sán. Nǹkan tí mi kò ní ìdí ní pé. Ẹ má fọwọ́ kàn mí. Ẹ̀yin náà gbọ́rọ̀ burúkú tẹ́ ń sọ lẹ́nu. Ṣó nípa kan tí mo ti wá ké bá yín pé landlord ẹ jọ̀ọ́ Mr. Kunle tó bá the next one tó mi ìrò bó ṣẹlẹ̀ rí. So it will save you the cost now. Kò ṣe tèmi, ṣé o kó mi jẹ ni? Mi kò yín jẹ ẹ̀ ń ṣe spec mi. Yes. Irọ́ ló pa yẹn. Yes. Irọ́ ló pa yẹn. Tenny, mi ò ṣe spec ẹ. Okay, táwa ni spec ẹ. Irú spec, ọ̀rọ̀ ọmọ tó dúró báyìí ó ní mi ò ṣe spec. Mo ní kì í ṣe spec mi tó bá jẹ́yàn bí ajírẹ́bí ni spec mi ń kọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kẹ́ ní sọ̀rọ̀ wà sórí. Okay, má bèrè. Bóyá kò rò. Mo bá dé Tenny. Mo máa ń kó ẹ̀jẹ̀ gan, máa kó ọjà yìí lọ sí ìta mọ́. Tenny. Ṣẹ́rí bọ́ọ̀lù ọjà yẹn tí bá sẹ̀ mọ́ yín látàrí. Tenny, on play hard to get àbí. Èmi náà mo máa padà débẹ̀. Orí pé lórí burúkú ni ìwà jà ẹ̀. Anyway, kò sí problem. Jẹ́ pé iṣẹ́ adé. Ọ̀rọ̀ kìíní òkìyè sábíyá. Abẹ́ ọ̀rọ̀ ayé o, ó ti ra ẹ̀sìn lójú. Gbogbo ara ló yàtọ̀. Fákáfíkì yóò. Mọ́lẹ̀ gòkè mọ́lẹ̀ sùn. Kéré orí yóò. Wọ́n lè fún. Bẹ́ẹ̀. Gbogbo kìíní náà lè máa dá mi fún wa. I can't wait for us to have another ball. Ṣùgbọ́n bí màmá ti ń bẹ̀rẹ̀ kò mátà, anywhere ló lè happen, àfi ṣe ká padà sínú ilé. Jẹ́ àlọ́. So, òṣì tó ń ṣe lélẹ̀ tí mo fi ń pè látàrọ tó pì kọlẹ̀. Kí ni nǹkan náà? Babe, don't worry, I can explain. Who is the ta lọmọ yìí? Ṣé ò ya wèrè? Sórí ẹ̀ ò burú? Ṣé wọn ò rán orí ẹ? Ṣé mi ló ń pè ní ọmọ yìí? Jọ ṣé dídúró mi ni ò bá ẹlẹ́rù dàbí fìrìgbọ́n mi? Oh, anyway, kò ń ṣe fọ́ọ̀tì rárá. Ṣé o ti ní gbogbo òṣì tó kọ́ mi sí? Ṣé o ní gbogbo ọ̀ránù tó kọ́ mi sí? Kí ló lè máa pè mí? Kí ló ṣìgìdé lè máa pè mí ní ọmọ yìí? Kí ló wá ṣe ń bí? Nílé ọkọ mi, ó kẹ́ anyway, mi ti ráyè ẹjọ́. Torí pé tí mo ti ẹ̀wà ìkọ́yẹ́ kí n máa pariwo. Ó tún ti ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀. Mo tún ti lóyún. What? O lè lóyún náà. O lè lóyún ọmọ ẹbí mi ready. I'm not ready to be a father. I'm not ready to be a father yet. Ọmọ pọ̀ ti ready. Kí ló tó ṣe ń ṣe tó protect ara ẹ? Ìwọ ló ní ká má lo condom so kí ni gbogbo yẹn? A jọ ń gbádùn ẹ ni, ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn. Sórí kan tó máa ṣẹlẹ̀ ń sìn. Ká mọ́jọ́ ìyàwó ni kí kẹ́rù wọlé mo ti ìyàwó nìyẹn. Babe, start explaining what is going on here. Calm down. I can explain. It's not what you think, okay? It's a little misunderstanding. Little misunderstanding. Ẹ máa yanjú kí ni? Ẹ máa yanjú. Àgbàjá tó tún gbọ́ wáyé kí ló dé ẹgbàá mi. Èwo làwọn eléyìí? Nílé boyfriend mi. Mi ò gbọ́ rí.
Yóò gbọ́ mi láyé mi. Kí lélẹ́yìn? Please, just. Ó ti wá jẹ́ mi. Ó ti wá jẹ́ mi báyìí. Ẹ gbà mí. Kúnlé. Kí ló wá ṣe ń bí? Kí ló wá ṣe ń bí gbé pé náà? Mo ti sọ mọ́ pé tó bá fẹ́ wá sọ́dọ̀ mi kó máa pè mí. You can't come here unannounced. You should wait for your turn. Mi ò láìkí gbogbo kíní. Báwo máa ṣe mi ò pè ẹ́ ọ̀dọ̀ tí lójú? Àmọ́ kí ló dé gan? Kí n wait for my turn. What turn? Kí ló sọ tó dùn lẹ́nu ẹ̀ ní òsè ní problem? Ṣé o fi lẹ̀ Kúnlé? Nífìwé Kọ́kọ́rọ́ ẹ̀jẹ̀ máa rẹ̀ fún ẹ níṣẹ́ kí ni gbogbo ní ìbáyìí? Ọ̀tọ́ ni nígbà tó bá ṣe gbogbo òṣì ẹ̀kọ́. Mi ò ṣe anything. Kí ni gbogbo? Ó fi rájì. Say, please, babe, I can't explain. Start explaining to me. I need. Explain to you. Explain to me. Ilé ni wọ́n lọ rí. Boyfriend mi ní now. Àǹtí mo ti sọ fún ẹ pé kò pè mí anytime tó bá bẹ̀. Just pass you here, òun ló ti rí yẹn. Mo kàn tẹ́jọ́ ẹ̀ sí lórí yẹn. Babe, it's not what you think. What is going on? I need an explanation. What is going on? I'm going crazy already. Stop looking at me! Stop looking at me! I don't even have time. Derry! Kúnlé! Who are you? I said, who are you? Ṣé mo mọ̀ ẹ́ rí rẹ̀? Ṣé mi náà mẹ́rin ni? Akọ́sẹ̀ excuse me. I don't know you. Kúnlé! Ẹ gbà mí. Ma! Mo gbé. Ah! Ṣé ó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ? Èyí ò bá ṣe là ó ròyìn níkẹyìn. Èrò tètè jí èrò tètè lọ. Tèrò là ń sọ fèrò. Ẹlẹ́rù lómi agbẹ́rù ẹ̀. Níbi tó ti. Olómi ní sec. Mo ṣe gan. Kúnlé báwo ni? Má jà fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. Dínì pè mí ní àná. Ó dẹ̀ fi ẹjọ́ ẹ̀sùn mi. Ó lóun bẹ́ẹ̀ discuss nǹkan kan tó wà very important. Ó ní ló bá tútọ́ sókè, ó kò fojú gbà ní. Ó kò bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè fún mi, bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gbogbo ló ń bóun fọ́ wàhálà. Wọ́n á pè mú ní kí ni nǹkan tí wọn náà bá sọ? Kí ló ṣẹlẹ̀ gangan? Kò sọ fún mi o. Jọ kí ló ṣẹlẹ̀? Kò lè sọ fún ẹ Túnjí. And besides, wo má dá àwọn ọmọ yẹn lóhùn. Má tiẹ̀ pay attention to them at all, please. Ọ̀rẹ́ jẹ́ bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. Igi yóò da oyó níná. Tọ̀hún ò da oyó níná. Igi wo gangan la fẹ́ fi dáná tó ń jẹ́ máa fi jiná. Gbogbo ń tọ́ ń ṣe yìí. Nígbà wo gangan ló fẹ́ níyàwó nínú ilé? Nígbà ló fẹ́ fẹ́yàwó? Sọ fún mi. Túnjí, mi ò tí ì ready àti marry. Tí time bá ti tó, I will get married. And besides, tí n bá tiẹ̀ ní pé mo fẹ́ marry. Ṣé irú àwọn ọmọ yẹn ló ń sọ ni? Jọ, irú àwọn ọmọ ọ̀nà wọn sọ. Túnjí, o mọ̀rú taste mi now. Àwọn ọmọ tó wà sophisticated. Àwọn eléyìí sáré wá ni mo kàn manage wọn ni for now. When that time is right, mo mọ̀rú ọmọ tí mo máa fẹ́ tó ìwọ fọkàn balẹ̀. So kò sí ètò right nínú gbogbo àwọn ọmọ tó ń fẹ́. Dẹ́rìn yẹn kò dáa. Wendy kò dáa. Yíma kò ṣeé fẹ́. And besides, kí ló dé tó fi ń fi ẹjọ́ mi tó fi ń sọ ẹ̀? Kí ló fa gbogbo ìṣe yẹn? Má wọrí ẹbí ẹ̀kọ́. Wò ó jẹ́ ká tiẹ̀ sọ nǹkan mi. Ọ̀rọ̀ ń pa ti Bíngó. Ó yá mò ń gbọ́ o. Ò ń gbọ́. Orí pé aláìda ènìyàn ni ẹ́. Ó mú mi lọ hospital lọ ṣẹ́yìn fún mi. Ó dẹ̀ fi mí sílẹ̀ síbẹ̀. Ó tẹ bèrè mi. Kí ló wá ṣèwọ́ tó lè pè? Ó mọ̀ pé kò kí n ṣe oyún alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí mo máa ṣẹ́ fẹ́ rè. See, please, wo má stress mi jọ̀ọ́ torí Ọlọ́run. Má stress mi. Ìkà ni ẹ. Ètò orí tó ń sá fún ni ẹ. O ṣe. Ẹlẹ́dàá mi dẹ̀ máa dáa fún ẹ. Oníṣòro, ẹlẹ́dàá tèmi ń sùn àbí? Ẹlẹ́dàá tèmi ń sùn dá mi lóhùn. They don't even want to see you again. Just go. Please, máa lọ. I don't want to see you again. Ìkà ni ẹ. Ọmọ tán fẹ́ sun jẹ tó ń fi epo rárá. Ọmọ àlè. Kúnlé, báwo ni? Kí ló ṣẹlẹ̀? Wá jókòó. Túnjí. Wá jókòó. Kí ló ń banú mi jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó náà? Jókòó.
nǹkan tí wọ́n wá sọ fún wọn. Daddy ń fún mi deadline pé mo gbọ́dọ̀ mú ìyàwó wálé. Pressure ti ń pọ̀ jù now. Ogun sọ pé pressure ti ń pọ̀ jù ni. Ìgbà là ń búra now. Ìgbà wọn ló fẹ́ mú ìyàwó wá sílé. Ìgbà wo sọ fún mi. Is there a time frame for it? Stress me now. Tí time bá tó gbogbo ilẹ̀ máa mọ̀. But right now, má stress me. I have a lot going on. When the time is right, màá mú ìyàwó wálé. Ìwọ kan ti ṣe bí daddy now. Time wo ló fẹ́ right? Àwa náà la lè bẹ̀ sọ time wo ló right fún ọkùnrin tó tó bí irú wọ̀ yìí láti mú ìyàwó wá sínú ilé. Kú dá now. Túnjí. Kúnlé. Ṣé wàá kúkú bá mi fẹ́ yàwó? Sódà wàá máa bá mi bọ̀. Torí ó dàbí ìgbà tó yẹ pé ibì kan ni wà tí daddy sùn sí tẹ́ kọrí sí. Because I don't understand where this pressure is coming from. Mo ní tí time yẹn bá ti tó, ìwọ àti daddy máa mọ̀. Ìwọ ni wrong person tó yẹ kó máa pressurize mi o. Kí ló dé now? Tí time bá tó ẹ máa mọ̀. Ẹ má stress me, say I have a lot going on. Tí time bá tó wàá mọ̀ now. Ọmọ yìí ni. Ìwọ wèrè olóṣó ìlélẹ̀. Ṣìgìdì olóṣó. Lẹ́nu ẹ̀mí lolóṣó. Ṣé mo pé nítorí tí ẹni Kúnlé ṣe fi mí sílẹ̀? Pa wo wèrè. Torí tí tiẹ̀ gangan ní Kúnlé ṣe kàn mí toyúntoyún. Ó tún jẹ́ kí n ṣẹ́yún ẹlẹ́ẹ̀karùn-ún. Tí wọ́n rí lẹ́nìí, wàá mọ̀ pé o ṣì yẹn. Tó fi jẹ́ kí n jẹ́ gbogbo tó ń ṣe yìí. Ó pariwo ni. Èmi gan máa jẹ́ kó yẹ pé ó wà ńlẹ̀. Ó pọ̀ ńlẹ̀ bí ti yẹpẹ̀. Lóòótọ́ ọmọ Mùsùlùmí ni mí o. Ọmọ Mùsùlùmí ni mí. Ajẹ́bílẹ̀ owó ìjọ yẹn ni. Ikú palẹ̀ ikú kọ́. Yeah. Ẹ jọ̀ọ́ ṣé ní mango. Ẹ ó dà. Because àwọn kan wà ńbẹ̀ tó ti pọ́n dáadáa. Ẹ wò náà. Bá jẹ́ pé èyí tó fún yín ni. Ẹ wò. Kẹ́lẹ̀ la máa ń tà ní 1,000 naira. Okay, it's fine. Okay, kí n pé ní 1,000 naira. Yes. Okay. Eshigbo, take. You can keep the change. Thank you. Yeah, you're welcome. Yes, sir. Báwo ni? Fine, sir. Pẹ̀lẹ́. Sir. Mo máa rí wú ẹ lọ́sàn-án kẹ̀. Ìwọ tó jẹ́ wípé èmi fún alára mi ni mò ń invite wá kí mi. Irọ́ ni ó kàn ń insist. Eléyìí tó wá yọ wúrẹ́ yìí. Ṣé kò ní bó ṣe jẹ́? Daddy, ó yẹ kẹ́ mọ̀ pé iṣẹ́ ni. Iná mọ̀ pé mo máa ń wá bíbí báyìí. Yàrá. Daddy, ẹ wá náà. Kí ló ṣẹlẹ̀? Ó ní ọmọbìnrin kan tí mo rí ní junction. Ṣé mọ̀ bí? Má sọ̀rọ̀. Mo ń gbọ́ ẹ̀. Ṣé mi tí mo sọ pé wíwá ẹ̀ máa ní reason? Mo ń sọ. Níbi junction ọ̀dọ̀ yín yẹn, tó máa ń gbà wọ̀dọ̀ yín yẹn. Ẹ mọ̀ pé èèyàn kan wà bẹ́ẹ̀ tó ń ta èso báyìí. Store kan wà bẹ́ẹ̀ tó ti ń ta èso. Okay. Láti yà síbi estate àti wọlé lọ́dọ̀ wa. Ibi gọ́tà báyìí wọ́n ń pàtẹ fruit síbẹ̀. Exactly. Ó ní ọmọbìnrin kan tí mo rí ń bẹ̀. Ó ga báyìí, ó pupa, ó lọ́jọ́ iwájú. Ẹ̀yìn ẹ̀ náà dẹ̀ tún jàrá síbẹ̀. Mo ráyọ̀ nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Daddy, ọmọ yẹn fáyìn. O ti sọ, o ti pọn náà, o ti pọn mo ti gbọ́. Mo fẹ́ fẹ́. Ẹ bá mọ̀, mo fẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ at least. Èmi ò fẹ́ lọ́wọ́ mẹ́. Because bó ṣe ń wo ọmọ yẹn, ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá tajà ń bẹ̀ yẹn. Ẹ̀gbọ́n ẹ̀ tó dẹ̀ ń bá tajà,
òun ló ń finance ẹ̀ so ó ní láti assist ẹ̀. Okay, mo ń sọ náà because she looks very educated. So mo wonder pé kí ni irú èèyàn báyẹn máa ṣe ní ẹgbẹ́ títì tó máa ta èso. Anyway, daddy, ẹ mọ̀ pé ẹ̀yin náà lè máa sọ fún mi pé kí n mú yàwó wálé àmúdẹ̀ tí rẹ́ni tí mo fẹ́ báyìí mo nífẹ̀ẹ́. Okay, o nífẹ̀ẹ́ ilé. Bẹ́ẹ̀ni. Lóòótọ́. Mi ò bẹ́ẹ̀. Láàrin mi àti ẹ. Daddy. Àtọ̀lọ́hùn. Bẹ́ẹ̀. Tẹ̀lé mi ká lọ. Èmi àti ẹ máa fi ògùn àfi búra tó bá jẹ́. Èwo lọ̀rọ̀ ògùn bẹ̀ báyìí. So, Ọlákúnlé lorúkọ tèmi. Kí lorúkọ ẹ? My name is Morayo. Oh. And you speak good English. Anyway, nice to meet you. Same. Actually, ọmọ ìlú ni mí. Mo máa ń wá popsi mi wá sí area bí báyìí. So, I decided to come around. Èmi náà ṣẹ̀ṣẹ̀ parí OND mi ni, so mo. Oh, wait. You're a graduate? Yes, sir. Wow. So, kí ló ń ṣe ń bí? Ṣé nítorí pé kò má bá wà bọ́ọ̀dì nílé ló fi máa wá tajà ń bí ni? No. Sister mi ló ń tajà ń bí báyìí, mo kàn máa wá assist wọn ni. Okay. Anyway, if you don't mind, can I have your number, please? No problem. All right, thanks. Oh, okay. So, I will give you a call, okay? Akúlẹ̀ o. Ẹ káàbọ̀ ma. Morayo báwo ni? Dáadáa ni ma. Ẹ ká sọ bàbá mi. Ẹ ṣé o. Yes, sir. So I'll call you. Sẹ́mi káàbọ̀. Ẹ kúlẹ̀. Arákùnrin ẹ̀ ṣé wọ́n rajà ni? Bẹ́ẹ̀ ni mà wọ́n rajà. Wọ́n dẹ̀ sanwó? Bẹ́ẹ̀ ni wọ́n sanwó mà. Okay. Ṣé ó tún wá nìkan mi tẹjọ́ sọ nítorí ó dàbí ìgbà tí mò ń rí tí ẹ gba fóònù lọ́wọ́ ara. Bẹ́ẹ̀ ni wọ́n gba nọ́mbà mi, wọ́n sọ pé nítorí tí àwọn bá fẹ́ ra ọjà pé àwọn káwọn kàn lè call mi pé kí n bá wọn gbé wá. Wọ́n kọ́ lọ ẹlẹ́ ẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni. Òkè tó bá ti ń bọ̀ wá rajà wá pè ẹ́ sílẹ̀. Kọ́ lè jẹ́ ká mọ̀ pé àwọn fẹ́ ra ọjà. Àwọn tí ń bọ̀ lọ́nà. Bẹ́ẹ̀ ni mà. Òkè ìyẹn náà dẹ̀ dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Ẹ jókòó mà, ṣé máa mú mi kí n fún. Má wọrí, ó yá ìgbálẹ̀dà ká gbá gbogbo bíbẹ̀, ó yá. Really? Opa. Wow. You must be very brilliant, oh. A little bit. Only a little bit. My dear, you're brilliant. Trust me. Anyway, I would like to see you tomorrow. I will actually Lola. Sister mi ò ní gbà o. Abba. Ṣé wọ́n wá gẹ́gẹ́ bí ọmọdé ni? If there's a will, there will always be a way. Tó bá bá wọn sọ wá gbọ́. Okay. Máa bá wọn sọ̀rọ̀. Good. Má worry, wọ́n máa gbà. So I can't wait to see you tomorrow. All right then. Take care. Love you. Yes. Òtítọ́ nífẹ̀ẹ́ ń fẹjọ́ bá fi tọ́mọlé ìfẹ́ àtúkà ṣọ́ lórí o kì máa yí pẹ́ kọ̀rọ̀ rárá ìfẹ́ kì máa yí gbéraga kì í bínú kì í fi Tí wọ́n sísá mi, tí tó máa rí kí ni rìsíìtì kan tí mo tọ́jú pamọ́ sí bíbá tí mo wọ̀ pé tiẹ̀ mi wọ̀. Ẹ ti fi sínú létẹ̀ ń wá gbígbà. Ṣé ìjẹ́ mi rí ló wà pọ̀? Kí ló ṣe? Kúnlé ní kí n wá sọ́dọ̀ òun lẹ́nu. Kúnlé ní kí wá sọ́dọ̀. Ó yá wá lọ. Ó yá kí n máa lọ. Ṣé nǹkan tẹ́ máa sọ ni? Jọ̀ọ́ kí wà ní kí n sọ? Wọ́n ní kò wá jẹ sàárà kó lọ́jọ́ wọnú. Ṣé kò rọ́ ní kò mú wà ní àbáta? Kúnlé àgbo. Ẹlẹ́dàá mi ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọmọkùnrin yẹn ọmọ dáadáa ni. Àdúrà tí gbogbo òbí máa ń gbà nìyẹn pé kọ́lọ́run kó pèsè ibùjókòó ayọ̀ fáwọn ọmọ wọn ìgbàkigbà tí gbogbo àwọn ọmọ wa báwọn àbúrò wa tó bá máa lọ sílé ọkọ báyìí kó jẹ́ pé ibi ire ni. Ọlọ́run wá pèsè ẹ̀ fún ẹ nírọ̀wọ́ rọsẹ̀. Màá wá sọ wípé kó má lọ. Ó yá. Tètè lọ múra kó máa lọ.
tó bá dẹ̀ máa lọ má wọ̀rọ̀ aṣọ yìí lọ bẹ́ẹ̀ ni kó múra dáadáa kó look good kó fine tó ti yẹ kó mú lára àwọn best aṣọ ẹ̀ òní kó wọ̀ kó dẹ̀ ṣojú ẹ̀ kí gbogbo ẹ̀ gún régé kó pack irun ẹ̀ dáadáa. ẹ fi mí lẹ́jọ́. kó nǹkan bá máa rí ẹ báyìí kó fọ́ sára. kó ṣe kí ni. kó fọ́ sára. ẹ fi mí sílẹ̀. wọ́n o lè má wálé o. tó bá fẹ́ kó sùn sọ́hùn kó sùn tí mi ò wà bọ́dáàdì ọkàn mi balẹ̀. sista mi kẹ ẹ fi mí sílẹ̀ mọ́ tẹ́lẹ̀ kan. mo lè pa ẹ kẹ máa fọlọ́run sí ẹ lọ àlùbọ̀ báyìí lọ́wọ́ yẹ̀rù wá lọ́ọ̀rì wá bọ̀ rí nǹkan kan ò ní ṣí ẹ kó farabalẹ̀ fún dáadáa kó jẹ́ kó ṣe ní tó bá fẹ́ ṣe fún ẹ. olówó ọlọ́run mo dúpẹ́. Let me right. I hope you're enjoying yourself. Yes, it's really good. Oh, really? The wine? It's specially made for beautiful girls such as yourself. Thank you. Really? Anyway, around nǹkan tó jẹ́ kí n kí ẹ wá síbí lónìí is because of one thing. Ṣorí jọ́ tí mo kọ́kọ́ rí ẹ ni mo ti fall in love pẹ̀lú ẹ. Imagine parọ́. It was love at first sight. At first, wọ́n máa ti ń sọ pé yes, love at first sight, but mi ò believe it until I met you. Mi ò ní mind tèmi àti ẹ bá máa fẹ́ra wa. Kí ló think to it? Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé èèyàn ọkùnrin tí bá ti wà established báyìí ó máa ń lè jẹ́ láti fẹ̀yìn. Ṣé mi ń ṣe ọkùnrin báyẹn o? Ọkùnrin bíi tèmi ṣọ̀wọ́n kan. Mo dẹ̀ fi ń dẹ́ lójú pé máa tọ́jú ẹ gidi gan. Mo really nífẹ̀ẹ́. And gbogbo nǹkan tó bá fẹ́ ni màá máa ṣe. Mọ̀ pé mo sọ fún yín lọ́jọ́ yẹn pé mo ṣẹ̀ṣẹ̀ parí OND mi ni. Oh yeah. And I still want to further more. Absolutely. See, anything tó bá fẹ́ ṣe, I will support you 100%. Yeah. Anywhere tó bá fẹ́ lọ, whatever thing you want to do, I will support you. I love you, please. Okay, I'll think about it. Over you. See, you know I love you. Mo tẹ̀ mọ́ pé wọ́n náà fẹ́ràn mi. O kàn dí bọ́ọ̀nù. Look at me. See, I love you. And I will be there for you. Anything tó bá fẹ́ ni màá ṣe. Okay. So does that mean? Yes. Oh my God. Ọba àpàlẹ̀ fi ṣe o. Mo rà láti fàfà bá ọ̀nà. Kúnlé lòun fẹ́ mi ni. Kúnlé fẹ́. Gbogbo wa ò ṣe o. Bàbá dáadáa. Kúnlé fẹ́. Kí ló wá sọ fún? Mo sọ pé mo ti gbọ́. Èmi la ò ní yọ̀ sí. Èmi la ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ rí. Bẹ́ẹ̀ náà lórí. Èmi la wò. Ká máa ṣètò ìgbéyàwó lókù. Ọlọ́run ti bá wa ṣe. Ní kíákíá ni. Nítorí bá ti jẹ́ kó tún pẹ́ mọ́ kí ló tún kù. Ìgbà tó ti lóun fẹ́ báyìí wọ́n yà. Kí tó béèrè ló ní pẹ̀rẹ̀ ń fún. Sísítà mọ̀. Ṣé kí n ṣe pé bọ̀bọ̀ yìí fẹ́ jẹ yín lásán? Jẹ lásán bíi ti báwo? Láì ṣe dé. Báwo lèyàn ṣe máa wo sùsù tó máa lóun fẹ́ jẹ adúrú ìwọ lásán? Àwọn tó jẹ dé gan lọ́jọ́ kìíní àná tó jẹ dé 20 wọ́n padà end of hospital ni. Káàtì ẹ̀ wá sọ odidi èrò. Kó Kúráyọ̀ kò jẹ́ bọ̀bọ̀ tèmi ń wò yẹn. Ó nílò ìyàbọ̀ mi. Àti pé èmi ń sọ fún ẹ pé súrà tèmi rí lára ẹ̀ súrà ọmọlúàbí ni. Nígbà tí ò ṣe pé wọ́n nìkan lọ́bìnrin tó máa kọ́kọ́ kọnu sí. Òkè kí ló máa rí tó máa sọ pé òun fẹ́ fẹ́. Òun ti rápa ọmọlúàbí lára ẹ̀ ni. Òun àbúrò mi ẹ má jẹ́ kí n tó sórí opportunity ńlá lélẹ́yìí o. Àwọn olóyìnbó dè máa ń sọ yé pé opportunity comes but once. It is not easy to find a man like that ní ayé tá a wá ń sìn. Kò sọ́kùnrin gidi kò sọ́kọ nìkan. Gbogbo nǹkan tí Bíbélì tó sọ nígbà yẹn pé tó bá yá àwọn obìnrin méje wọn máa du ọkùnrin kan kó tí ń ṣẹlẹ̀ báyìí. Àwọn obìnrin bíi 10 gan náà ń du ọkùnrin mi. Inú wọn jàjà pé sí kan fẹ́ tó náà fẹ́. Ìjọ tó máa
ó máa ṣe kí n fẹ́ máa gbọ́. Ìyá wọlé, àǹtí mi, ẹ kúlé. Ẹ káàbọ̀ bọ́lẹ̀ tí ń bọ̀. Mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni. Ṣé ó kò sí wọn náà? Mo lọ bá wọn. Ṣé ó ṣì lè? Mo lọ bá wọn ṣeré. Ó lọ bá wọn ṣeré? Ó dìídì lọ bá wọn ṣeré àbí? O ò rere ṣe nínú ilé ẹ̀ ń bíbà. Jọ àwa táwọn àbí ṣà ń yọ gìtẹ̀ ṣà ń bẹ jà. O ò rere ṣe nínú ilé tó fi jẹ́ pé o ní láti lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ kó tó ṣeré. Olúwọlé, ṣé báyìí ṣe fẹ́ máa bá? No, ṣé o ò kí ń ronú ara ẹni? Tó bá ti jí láàárọ̀ kí ni èrò tó máa kọ́kọ́ wá sọ́kàn ẹ̀? O ò kí ń ròyìn pé bí láìfọ ẹ ṣe rí ṣé ó dà bẹ́ẹ̀? Ṣó wà òkè ṣọmọkùnrin ni? Ṣó pé? Ṣó tiẹ̀ pé gan? Ṣó pé lọ́kàn? Tó bá jí láàárọ̀ ṣó máa gbérí? Ṣó máa nà ó? Sọ́wọ́n tó kìlà! Ó máa nà ó. Ó dẹ̀ máa ń le. Olúwọlé, anú ẹ̀ ò ṣèrè. Ọ̀dà kékeré ló ṣe péré àbí? Tó bá yá wàá fẹ́ yàwó sílé, wọn náà bẹ̀rẹ̀ sí bímọ. Ṣé bó ṣe bá máa ṣe rádaràdá káàkiri rè? Ò wúlò rárá àti rárá. Àwọn obìnrin méjì wà nínú ilé, àwọn la máa ṣe wàhálà bó ṣe máa jẹ bó ṣe máa mu. A máa wá àtijọ́ àti mu kiri. O ò ní dúró sílẹ̀ láti ràn wá lọ́wọ́. Wàá máa rìn kiri bí ọ̀rọ̀. Wàá máa lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ káàkiri. Kí ló ń ṣe gangan lọ́kìlọ́kọ̀dù lọ́wọ́ ẹ̀? Kí má bínú. Láti bàtí bá bẹ́ẹ̀ ti lọ tó ti ṣòṣì orí burúkú lọ sí ọ̀pọ̀jú wáyìí. Èmi nìkan ni mo ṣe wà láàrin rẹ̀. Ṣé gbogbo nǹkan tó bá fi sọ fún mi rẹ̀? O ò ní dúró sílẹ̀ láti ràn mí lọ́wọ́. Kò sí wà ní wọlé lọ. Gbé. Kí ni kí lọ fi ṣe? O lè lọ mi. Àwọn lè tẹ papò ní káàkiri ṣẹ́gi. Àti mẹ́ fúnlẹ̀. Gbogbo nǹkan ló fi jẹ bàbá ẹ̀. Ọmọ ọkọ mọ. Kò ní jẹ bàbá ẹ̀ níbikíbi tó bá wà. Gbogbo ibi tó bá wà báyìí, ilẹ̀ ibi ló máa jẹ́ fún. Tí ò bá ṣọ́ra pẹ̀lú ìṣekúṣe ìranù tó ń ṣe káàkiri, obìnrin máa padà kú sínú abẹ́rẹ́. Ìwọ ọmọ amúnibú nìyí. Káyé ìwádìí, gbogbo ọ̀rọ̀ tí bàbá ẹ̀ ṣe káàkiri, orí yẹn rò, èmi nìkan ló máa dààmú bíbà tó torí ọwọ́ ṣé yí àwọn méjèèjì ni mo wà ní. Náà mo gbà mí lọ́wọ́ ọmọ yìí, ṣé nǹkan tó yẹ kó bá ṣe fún mi ni? Ìgbà tí bàbá ẹ̀ tó ṣèkà fún mi, tó náà tún ṣèkà fún mi, ṣé yí àwọn méjèèjì ni mo wà ní. Kò sí wàhálà jẹ́ àgbọ̀rọ̀ tí sẹ́wọ́, kájọ pàpàtà sọ̀rọ̀ wa. What? No shit. Calm down. Kí ló dé? Nothing. Why now? Ṣebí mi náà ni mo máa fẹ́. Èmi náà ni mo máa padà wọ ilẹ̀ ìlérí yìí náà to stop ẹ̀. Jẹ́ ká ṣe. Mi ti ṣeré. Mi ti ṣeré. Wà náà, kí ló sọ́ọ̀sẹ̀? I'm still a virgin. Stop it now. I'm serious. You're still a virgin? Yes. Lóòótọ́. Ní sùúrù Mọ́ráyọ̀. So nǹkan tó ń try láti sọ fún mi ń sìn ni pé kò sí ọkùnrin kankan tó ti fi ọ̀pá àti àjẹ́ la odò ẹ̀ kọjá rí. Yes. Hey. Mọ́ráyọ̀. Thank you. Thank you so. Why are you thanking me? Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. See, mo mọ̀ pé o ti ń sọ pé ó di after marriage. Now mo ti agree. Mo ti accept. This is huge. So, àwọn obìnrin wọ́n ṣì bàbá ìtọ́ exist. To pé they're still a virgin at this age and time. Hey, am I not a lucky man? Babe, see, I love you. I love you too. And whatever you want, I will do it. I promise to wait. Hey. I'm sorry. You have no idea. Mama Kenny, Mama Ke. Muti eat jackpot. Ìfẹ́ kọ irọ́, ìfẹ́ ò fẹ́ràn òtítọ́ nífẹ̀ẹ́ fẹ́. Bá a fi tán mọ́lé ìfẹ́ àtúkà oko níṣèkó. Ṣàn nífẹ̀ẹ́ rìn àdàlù ìfẹ́ ló mú ìfẹ́ pẹ́ kọ̀rọ̀.
ìfẹ́ kì í gbéraga kì í bínú o kì í fẹ́ o ìfẹ́ kì í máa ìgbèrò ibi o ọlọ́gbọ́n ayé ọ̀rọ̀ náà lóde ìfẹ́ ọkàn ìró òtítọ́ nífẹ̀ẹ́ ń fẹjọ́ bá fi tọ́mọlé ìfẹ́ àtúkà ṣọwọ́n nífẹ̀ẹ́ ṣọwọ́n lórí o. Tani ẹ? Èmi ni o. Wọlé. O lè wọlé. Olúwọlé. Uncle Kúnlé. Báwo ni? Ṣé dáadáa ni wá? Dáadáa ni. Ṣé àlàáfíà ni mo bá yín? Dáadáa ni. Ṣé kò sí kí lọ lè dárí ẹ̀ yìí? Àǹtí mi ni mò ń béèrè. Àǹtí mi kan. Ó ti travel. Ṣé kò sọ fún ẹ? Ó ti lọ Ìbàdàn. Ìbàdàn. Lọ ṣe kí ni? Ó sọ fún mi pé ọ̀rẹ́ ẹ̀ kan ṣe wedding, so nǹkan tó lọ ṣe nìyẹn. Ọ̀rẹ́ wọn. Ọ̀rẹ́ wo ni sista mi ní Ìbàdàn? Sista mi ò lọ́rẹ̀ẹ́ ní Ìbàdàn. Mi ò mọ̀, ó lè pé aago ẹ̀ náà. Bóyá ó máa pick up. Mo ti pè wọn. Nọ́mbà wọn ò lọ kí tó máa bọ̀ mí báyìí. So, ókè, ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìwọ máa lọ, tó bá dé máa jíṣẹ́ pé ó wà. Pẹ̀lẹ́. Okay. Alright, now bá mi kí mọ́mí yẹn. Okay. Ẹ bá mi kí wọn tó bá dé. Alright, wá gbọ́. Ẹni pé àǹtí mi lọ sí Ìbàdàn. Ìbàdàn ló lọ. Ṣebí wo mo sọ fún sìn? Bàbá wa máa wá kiri. Baby. Ó ti jí? Ti jí. Báwo ni? Ó wà. How are you? I'm fine. Ǹjẹ́ ń pa mí? Ebi ń pẹ́. O lè lọ sí kitchen náà. Wọ́n náà pé mo ṣì ṣe rice kan ní ọ̀sán. Okay. You good? Alright. Tó bá jẹun tán, o tún lè padà lọ sùn, ṣùgbọ́n. Èsì máa bá mi gbọ́rọ̀ mi o, ọ̀rọ̀ mi fà mójútó. Àní ta ló máa bá mi gbọ́rọ̀ mi o, ọ̀rọ̀ mi fà mójútó. Mo gbé ládùúgbò rodò, mo rodò ìfẹ́ lọ́rẹ̀ pọ̀ mi. Gbà mo dúdú mo bólúwẹ̀rí o, ó ní mo rí wá. Tipo ló dà? Mo lọ sọ́jà. Fẹ́bọ̀ kílẹ̀. Kí ló dé? Ṣé nǹkan ti tán ní kitchen? Kó tó wà nílé ọ̀pọ̀ mọ́, so mo ní kí n lọ sọ́jà kí lọ gẹ̀ẹ́tì àwọn kan sílẹ̀. Okay, kò sí problem. Kọ list gbogbo nǹkan tó fẹ́, máa lọ ra wá. So fẹ́ bá mi lọ sọ́jà. Jọ kí lè mi ṣe tí mi ò lè lọ sọ́jà? Babe. Kọ list gbogbo nǹkan tó fẹ́. Mi ò fẹ́ kó stress ara ẹ̀. All I want you to do, sit in the house máa wo TV, rest, mo fẹ́ kó relax. Mi ò fẹ́ kó máa stress ara ẹ̀ rárá. So kọ list gbogbo nǹkan tó fẹ́, máa lọ get ẹ̀, mi ò complain. Ọkọ Murayo fẹ́ kí Murayo stress ara ẹ̀ rárá. Thank you. You're welcome. Love you. I love you too. Bye. Thank you. All right then. So babe, mo ti ṣe tán mo lọ bí iṣẹ́. I'm married later, ṣùgbọ́n. Stanley. Mo fẹ́ lọ rí sister mi. Mo miss wọn. Kí ló ń ṣe ńbẹ̀? Wọ́n ṣe kankan. Mo kàn fẹ́ lọ rí wọn because mo ti miss wọn gan. Fún Mada kó jókòó sílé kó máa wo TV. TV náà ni mo máa ń wò all the time. Ilé ni mo máa ń wà. Ó kì í jẹ́ kí n lọ síbi kankan. Ọjà gan ò ní jẹ́ kí n lọ. Ìwọ ló máa ń lọ sọ́jà tó máa ra everything ta ní nínú ilé. Ṣé mo complain? Mi ò complain now. So why are you bothered about this? Jókòó sílé, mi ò fẹ́ stress ẹ. Mo mọ̀ pé yóò máa wà bored ni. Then wàá wo TV now. TV again. Yes. Must you go out? Ó ti rí jẹ́ kí n lọ sí Elder Street níbẹ̀ yẹn kí n tiẹ̀ mọ̀ nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ ń bẹ̀. Murayo,
Ta lọ́kọ nulẹ̀? You. Ṣé o fẹ́ máa gbé mi lẹ́nu ni? No. Gbogbo nǹkan tí bá ti sọ báyìí lábẹ́gi. Mo sọ fẹ́ pé you're not going anywhere and that's final. Please don't let's have this conversation again. All right, baby. All right then. Hello ma. Yes ma. Ẹ kú ọjọ́ mẹ́ta ma. Báwo ni bàbá mi ṣàlàáfíà? Gbogbo ilé ńkọ́? Mo ń pe fóònù ìyàwó ẹ̀, nọ́mbà yẹn ò lọ rárá. Fóònù ẹ ti bàjẹ́. Fóònù ẹ̀ bàjẹ́ kẹ̀. Láti ìgbà wo? Last week ni. Tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ lè pe fóònù mi so that màá lè máa gbé fún. Tọ́ ó dà. Ṣé wá wà ní báyìí kí n bá sọ? Rárá ilé kọ́ mo wà. But tí n bá ti padà délé, màá pè yín so that ẹ máa lè bá sọ̀rọ̀. Okay. Màmá retí pé ń gbà náà. All right. Ẹ ṣé bàbá mi, ẹ yáṣẹ́ o. Ó dàbọ̀, ó dàbọ̀. Kí ni gbogbo kí ló máa ń ṣe àwọn pípé yìí? Mo ṣáà wò pé kí ló lè ṣẹlẹ̀ tí nọ́mbà ọmọdébìnrin yóò lọ. Ṣé fóònù ẹ̀ ti bàjẹ́? Àǹtí mi, any other Morayo is the counterfeit. Mi ló ń bá yẹn. Àti mi ò lọ́wọ́ ṣíúta. Ṣàwámà. Ṣàwámà rí. Mi mà kọ́ ni mo ṣe. Kúnlé ló ṣe. Báwo ni? Dáadáa. Àǹtí mi, kí ló dé tẹ̀ kí n gbélé? Ò kí ń gbélé. Ilé ni mo máa ń wà, mi ò lọ síbi kankan. Sure ni. Torí every time tí n bá ti wá yín wá sílé, ọkọ yín máa ń jẹ́ kó yé mi pé ẹ sí nílé. Ilé ni mo máa ń wà, mi ò ń lọ síbi kankan. Ẹ dúró, ẹ kí n lọ síbi kankan. Inú ilé máa ń wà. Kí ló ṣẹlẹ̀? Olúwọlé. Sórí látìgbà tí Kúnlé ti fẹ́ mi, tí mo ti kó wọnú ilé, Kúnlé ò kí ń jẹ́ kí n jáde. Kúnlé ló máa ń lọ sí ọjà. Sórí gbogbo nǹkan tá máa ń jẹ nínú ilé, Kúnlé ló máa lọ rà wá. Mi ò kí ń lọ sọ́jà. Mi ò kí ń jáde. Mi ò ní ọ̀rẹ́. In fact, irun mi ò lọ ń ṣe ń tà. Inú ilé ni mo máa ń wà all the time. Sórí nǹkan tí mo máa ń ṣe, òun lélẹ̀. Lẹ́yìn kí n wo movie, kí n dẹ̀ kúrò ń bíbá kí n bọ́ sínú bedroom, kí n sùn, kí n jẹun. Lẹ́yìn yẹn, mi ò kí ń ṣe kankan. Kódà, mi ò ní access sí fóònù mi. Tí mo bá fẹ́ pe sìstá mi, fóònù Kúnlé ni mo máa gbà tí máa pe sìstá mi. Tí bá tí wọ́n bá sìstá mi sọ̀rọ̀ lórí fóònù, ẹgbẹ́ mi báyìí ni Kúnlé máa jókòó sí o. Tó máa ṣọ́ ẹnu mi. Torí mi ò mọ nǹkan tó ń ṣe Kúnlé. Kúnlé, ẹjọ́ mi náà, ó rà pé Kúnlé fẹ́ yà mí ní wèrè. Because mi ò mọ nǹkan tí mo ṣe fún, mi mọ nǹkan tó ń ṣe, tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Báwo ni ọkùnrin ṣe máa wà tó máa wò pé kí ìyàwó ilé kó má lè lọ sí ọjà kó lọ ra nǹkan tí wọ́n máa sè tó bá ti fẹ́ kí ìyàwó ẹ lọ rẹ̀, mo ṣe understand yẹn. But kí ni reason tó fi ní jẹ́ kí ìyàwó ẹ jáde? God. Mo ṣáà rí. Máa pe aago yín títí kò ní lọ. Nígbà mi ti bá ń bọ̀ ní ọ̀dọ̀ yín, máa fẹ́ pè yín pé bí akẹ́ bá mi dáná lẹ̀. Àbí ẹ máa bá mi wá one or two things tí màá fẹnu gbá. Àṣebọ̀dá ìlú gba fóònù yín. Ẹ̀dùnà, kí ló tẹ̀ sọ fún mọ́mí mi? Àǹtí yín. Oníkílé tí mo sọ. Jọ kí ni mo fẹ́ fi sọ fún wọn? Jọ fóònù wo ló fẹ́ kí n fi pè wọ́n, kí n fi sọ fún wọn pé nǹkan kan báyìí ló ń ṣẹlẹ̀ nínú ilé mi o. Ṣé ọmọ pé fóònù Kúnlé ni mò ń lò ni? Fóònù Kúnlé ni mò ń lò. Tí mo fi bá sì sá sọ̀rọ̀, ó máa jókòó sẹ́gbẹ̀ẹ́ mi, ó máa ṣọ́ ẹnu mi ní. Ṣé báwo mo fẹ́ bá wọn sọ̀rọ̀? Àti pé Kúnlé ń ṣe bíi pé ó gbọ́ nǹkan kan nípa mi nígbà tó fẹ́ mi sílé tán. Bóyá bíi kéèyàn máa ṣèrànà or something. Because mi ò mọ reason tí Kúnlé máa kàn déédéé change. Kò ń ṣe báyìí nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́. Kò ń ṣe báyìí. Ọlọ́run á kó ń yọ nínú nǹkan tẹ́ kóra yín sí. Àmín. Láì ṣe pé wọ́n fi yín yá owó. Nígbà tí yóò kì í ṣe ẹrú gan-an wọ́n máa ránṣẹ́. Àbí? Wọ́n ní lọ ra nǹkan wá.
ṣọ̀wọ́n gógó ẹni bá rí kan gbámú kó ṣe eré torí ìfẹ́ gbà kò gbà. Àtẹ o tó ṣe ń lọ ìgbà ẹ̀rọ pé ìgbà ẹ̀rọ máa lọ pẹ̀lú ìwọ̀n fún mi ẹ̀fọ́ bí lásìkò alákọ̀ọ́ òsì. Ẹ̀wẹ̀ jẹ́ sáré lọ inú ẹ̀yìn ṣe bóyá kájọ lọ. Àkàsùn tí dákàsì gbẹgbẹ. Ẹjọ́ níbo ni pharmacy wà ní area bíbá? Pharmacy. Yes. Pharmacy. Ṣé tẹ́ bá ti jáde lẹ́nu géètì yẹn? Okay. Ẹ wá lọ báyìí. Tẹ́ bá ti wá lọ báyìí. Ẹ rí apá ọ̀tún báyìí. Ẹ wá wá kọ bí wọ́n dára pharmacy kan báyìí. Ó wà báyìí. Ibẹ̀ ni pharmacy wà. Ṣé ṣe dáná? Àti ẹ̀rọ ẹ má bínú o. Torí pé ápàdé yìí ẹ kì í ọ̀nà ìwọ́n géètì wáyé wà. Rírí ṣètò sáré bèè pé ìlú pharmacist bẹ̀ tó fẹ́ pé mi ò dá yín lóhùn. Ìyàwó Kúnlé ni mí. What? Mr. Kúnlé. Yes. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ìgbà wo ni Mr. Kúnlé marry tá a mọ̀? Ó ti pẹ́ díẹ̀ nǹkan tí èmi àti Kúnlé ti fẹ́ra wa. Wọ̀ inú ilé ni mo máa ń wà all the time mi ò kì í sábà ń jáde. Say that again. Inú ilé ni mo máa ń wà all the time. I don't go out at all. Inú ilé pápá nílẹ̀ òde nínú méjì. Yes, ma'am. Yẹ ẹ̀kẹ́ kí n jáde láàrin nínú. Yes, ma'am. Ẹ ní aṣọ ẹrù yìí mà. Ó dá ẹ máa lọ pharmacy. Ẹ bí sáà lọ́mọ ṣojú rẹ̀ fún yín yẹn. Ṣé ti gbọ́? Ọ̀nà àmú yín lára dá. Ọlọ́yà àwọn èèyàn sọ. Ẹ pẹ̀lẹ́. Ṣé òpin ìyàwó Kúnlé lélẹ̀? Láì ṣe statue. Oyè mi ò ọmọ tó fà báyìí. Mo mú gbé. Bí wọ́n ṣe bí kìtìkì lé àwọn Kúnlé. Mo jẹ́ ọmọ mi. Ọmọ tó ń fi ọmọ tó ń fi ọmọ mi tí ó kẹ̀lẹ́ pa wọ́n jìgì gbọ́ jẹ̀gà gbígbì gègègègègègè gbàgà. Babe, let's have fun. What? Kí ni ẹ? Let's have fun. Kí ló mean by let's have fun? Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní urge for sex? Wait, the last time I checked, you were a virgin. Èmi yìí gangan, èmi ni mo jábẹ̀. Èmi ni mo máa ń wá bẹ̀, not you coming to meet me. Ó ti ẹ̀ bá mi rò wípé mo ti lọ, I've had a long day. Ó yẹ kí n wá rest ni. Mo ṣe àrí pé wọ́n fọwọ́ kàn mí. Ṣé o fẹ́ kí n rest ni àbí kí ló fa gbogbo eléyìí? Babe, I'm just in the mood. Gbà mí. Ṣé o gbọ́rọ̀ lẹ́nu wèrè? You're just in the mood. The last time I checked, I'm your husband. The only person tó yẹ kó wà in the mood ní relationship ní marriage yìí should be me, not you. Anytime I want you, I will come and meet you, not you coming to meet me. You are in the mood. What prompted you to start being in the mood? Kò máa ní urge fún sex. Èmi gangan ni mo máa wá bẹ̀, not you coming to meet me. Ṣùgbọ́n ayé ti bàjẹ́. Mùráyọ̀ náà wà in the mood. Wo má sun ẹkún egbére lẹ́gbẹ̀ẹ́ mi o. Ṣùgbọ́n nǹkan tí mo ń sọ, jọ̀ọ́ jẹ́ kí n sùn. Ìwọ kọ́ mo bá rí ni. Let me sleep in peace, Joe. Ẹ pẹ̀lẹ́, madam, I'm in the mood. Ayé ti bàjẹ́ Ọlọ́run. Sísá mi, ọpẹ́ ló wọlé sọ fún yín, òtítọ́ ni kò pa mi ò mọ nǹkan tó ń ṣe Kúnlé ti change. Ṣé ìbílẹ̀ wípé Kúnlé ò kí ń gbà kí n jáde? Mi ò lè lọ sọ́jà. Gbogbo nǹkan tá à ń jẹ nínú ilé yìí, Kúnlé ló máa lọ rà fún ara ẹ̀ tó máa rà wá sílé. A ní ìyàwó mi jókòó, má ṣe nǹkan kan. Ẹ jọ̀ọ́, ṣé Kúnlé fẹ́ yà mí ní wèrè ni? Ṣé ó rò pé mi ò mọ nǹkan tí mo ṣe? Like, I don't understand. Báwo ni ọkọ tí mo fẹ́ tó ṣe bá ní kí n má jáde?
kí òun ló máa lọ ra oúnjẹ wa, òun ló máa lọ ra everything wa. Ṣé tí wọ́n mọ tuntun sister mi? Kúnlé ò tún wá jẹ́ kí n ní access sí fóònù tó ní internet. Tí mo bá tún fẹ́ bá yín sọ̀rọ̀ sister mi, Kúnlé máa ní kí n pè lórí fóònù ọ̀hún. Mi ò lè pè yín fún ara mi. Orí fóònù Kúnlé ni mo ti lè pè sister mi tí mo máa bá yín sọ̀rọ̀. Mi mọ nǹkan tí mo ṣe fún Kúnlé. Kúnlé tí yóò jẹ́ kí n yẹ rere sister mi mọ nǹkan tí mo ṣe fún. Ó ti tó. Ọlọ́run ò ní yà wá ń wèrè. Ọlọ́run ò ní yà wá ń wèrè o. Ò ní rógun wèrè lágbára Ọlọ́run ò ní rógun bànújẹ́. Ó ti tó. Gbogbo nǹkan tó ń sọ yìí kàyéfì ló jẹ́ fún mi. Níyẹn Kúnlé náà ọkọ ẹ̀. Èmi náà ń wo gbogbo ọ̀rọ̀ yìí láti ìbẹ̀rẹ̀. Ìgbà tí gbogbo ẹ̀ tiẹ̀ ń kọ́kọ́ ṣẹlẹ̀ tó jẹ́ pé mo máa pè ẹ́ tí nọ́mbẹ̀ ò ní wà reachable. Tí mo dẹ̀ pé ó ní fóònù ẹ bàjẹ́, àwọn pé normal ten ni. Àmọ́ ìgbà tí mo wá wo gbogbo ọ̀rọ̀ ẹ̀ tí èmi náà tiẹ̀ wá gbọ́n nǹkan kan látọ̀dọ̀ ẹni mo rò pé ọbẹ̀ ò ní mì ní nǹkan àgbà jẹ́ kí n máa bọ̀ mí kí n wá fojú mi wo nǹkan tó ń ṣẹlẹ̀. So ọkọ ẹ̀ ò kì í jẹ́ kó jáde, kò ń jẹ́ kó ṣe nǹkan kan. Kì í jẹ́ kí n ṣe anything. In fact, for now, Kúnlé ti ń treat me bí trash. Nígbà wo sígbà wo? Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ni nǹkan tí mi ò bá ṣe fún Kúnlé tó le tó yẹn? Tí Kúnlé fi ń treat me bí trash. Sister mi, kí ni nǹkan tí mi ò bá ṣe? Ọkọ mi tó fẹ́ mi, tó rán mi náà. Ṣé kò tọrọ mi ni? Ṣé kò fọwọ́ orí mi ni? Kí ni mo wá ṣe tó le tó yẹn tí mi ò lè jáde, tí mi ò lè lọ sọ́jà? Kí ọkàn mi máa lọ sọ́jà kó lọ máa ra nǹkan tá a máa jẹ nínú ilé wa sister mi. Kí ló dé? Inú ilé ìbáyìí ni bí ọ̀rọ̀ mi ò lè jẹ kọ́kọ́. Ó ti ṣe. Mọ̀ráyọ̀, ó ti tọ́. Ní sùúrù. Ó kàn kí n wó ruru káwàrú. Pẹ̀lẹ́kùtù òun la máa fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ṣùtìgbọ́, jọ torí Ọlọ́run ìyá mi. Ìwọ fi gbogbo ìtókù dà mí. Èmi máa pe ọkọ ẹ máa bá sọ̀rọ̀. Máa bí léèrè nǹkan tó ń ṣẹlẹ̀ nínú márèèjì. Ṣùtìgbọ́, gbogbo nǹkan tó bá wà ńbẹ̀ á ṣàlàyé fún mi. Obìnrin ò kì í dédé jẹ́ kú mọ́lù. Èmi máa pe ọkọ ẹ. Ṣòtìyẹ, máa pè, máa dẹ̀ bí. Mo wà ṣọ́ pé nǹkan tó bá wà nínú ẹ̀ tó fi ń gbogbo wa á sọ fún mi. Tó bá yẹ pé òṣẹ́ náà ni á sọ fún mi. Tó bá dẹ̀ ní nǹkan tó fẹ́ kó o ṣe tó o ṣe á ṣàlàyé ẹ̀ fún mi, máa tẹ̀ nínú dáadáa. Ṣùtìgbọ́, ọ̀rọ̀ yìí máa níyanjú lágbára Ọlọ́run. Ọlọ́run máa bá mi gbógun èṣù yìí. Ibùjókòó ẹ̀ yìí ó máa kalẹ̀ níbẹ̀ ni. Èṣù ò ní ṣí ẹ nídìí níbẹ̀. Ó ò ní rógun bànújẹ́, ò ní rógun lẹ́nìí. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹ ṣe. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Nígbà wo la ṣì sìn ẹ́ wá sílé ọkọ? Ó ti tó. I'm fine. Mo ti ṣe tán ibi iṣẹ́. Ṣé o ní ìgbín láti get anything? No, I don't need anything. If I didn't need anything, I will let you know. Kí ló mean by o need anything? Mi ò need anything. Tí bá need nǹkan. What do you mean by o need anything? Mo ní pé mo fẹ́ bẹ get nǹkan, wọ́n sọ fún mi pé o need anything. Kí ló fi rẹ pè náà? No, sọ fún mi. How will I be asking you what do you want and you're telling me that you do not need anything? Just mi ò need kankan ni now. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Ṣé nítorí pé mo bẹ́ wí lálẹ́ àná, òun ló fi ń hùwà báyìí? No. Morayo, you're just a child. Ọmọdé ni ẹ́. You do not know anything about marriage. And I'm the right person to put you through. Tọ́mọdé ò bá mọ̀nà, àgbà ló máa tọ́ sọ́nà. Gbogbo nǹkan tí mo ṣe is for your own betterment. I'm sorry. Sorry for yourself. So, nítorí ẹ̀ ló fi wá ní you don't want anything. Àbí? Kí ló fẹ́ pè náà? Àwọ̀ rí ìwọ̀n ṣẹ̀bi ẹ̀. Èmi tí mo dúró síbi tí mo bí ẹ lọ́rọ̀ wọn. Gbogbo sense. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ,
ọkọ mi kò mú inú mi dùn rárá. Ó kàn máa ń ṣe mí bó ṣe wù ní. Ojoojúmọ́ ló máa ń pa mí lẹ́kún. Ẹ̀dùn náà, kí lẹ̀yin ṣe fọ́kọ yín? Tọkọ yín fi hurúwà yín. Ẹ jọ̀ọ́, kí ni mo fẹ́ ṣe fún? Ṣebí ọkọ àti ìyàwó jọ ni wá. Tí bá ṣẹ̀, kò sí nǹkan kan tó wrong nínú kó sit ní down kó ní ìyàwó mi ò ṣẹ̀ mí o ká dẹ̀ jọ yanjú ẹ̀. Mi ò ṣẹ̀ ẹ́. Ṣé tó wà mọ́ tuntun? Ọkọ mi ò kí ń jẹ́ kí n jáde. Ṣé next street yẹn mi ò lè lọ síbẹ̀. Tí bá need nǹkan fún ara mi tó jẹ́ pé nǹkan tí mo fẹ́ lò fún ara mi, ọkọ mi máa sọ pé kí n má lọ rà, pé kí n má worry, wọn á bá mi get everything. Ṣé tí wàá mi pàbàǹbarì? Ọkọ mi ló ń ra oúnjẹ tá à ń jẹ, òun ló ń rà sílé, òun ló máa lọ sọ́jà, ló máa ra everything sínú ilé. Mi ò kí ń ṣe nǹkan kan. The only thing tí mo máa ń ṣe ni kí n jókòó, kí n máa wo TV. Máa wo TV láàárọ̀, máa wo TV lọ́sàn-án, máa wo TV lálẹ́. Mi ò kí ń réyàn kankan bá sọ̀rọ̀. Tọkọ mi bá ti kúrò ní látàárọ̀, èmi nìkan ni máa dá wà nílé. Ẹ jọ̀ọ́, ṣògiri ni mo fẹ́ máa bá sọ̀rọ̀ ni. Ó jọ mí lójú. Mi ò understand. Irú level marriage wo lẹ̀yin tún lọ yẹn? Ẹ ṣọ́ ìpé kò ṣe pé wọ́n fi tipátipá fẹ́ yín fún un. Ó ti o. Kò dẹ̀ ṣe pé bóyá wọ́n wá fi yín yáwó lọ́dọ̀ òun. Báwo lẹ ṣe wá débí? Ó jù èmi gan lójú. Báwo lọkùnrin ṣe máa fẹ́yàn tó máa lọ bí pé òun ló ń lọ sọ́jà fún ara rẹ̀, ká máa ra ta máa ẹ̀rọ padà gbogbo ẹ̀ wá kí ni kó máa yìn access sí fóònù àwọn ilé fún kí ni ẹ jáde. Bẹ́ẹ̀ ṣe wà ń bì báyìí ẹ lè jẹ́ kọ́ mọ̀. Ọkọ mi gbọ́dọ̀ mọ̀ pé mo wá síbí o. Tó bá mọ̀ tèmi ti ta. Wo gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan ṣé mi báwa ṣe wà yìí àwọn ẹgbẹ́ ìkọ̀kọ̀ o àwọn ajáyé bó ṣe wù wá ni. Tó bá mọ̀ pé ilé sú ẹ òkè ní inflation wọn pè mọ́ tó ń ṣe é yìí ọmọ jáde wọn kiri wọn kẹ́lẹ́ kó máa bọ̀ ń bí bójú oúnjẹ ló fẹ́ jẹ àwa ní wọ́n jẹ́ tí ló fẹ́ run kárí bò everywhere a lè máa gbé ẹmẹ oyin rí àwọn jáde aláyẹyẹ tí wọn làwọn ń jẹ o. Mi kì í mú rọtí báyìí. Kí ló máa ṣẹlẹ̀? Ó máa pa mí. Ọmọ mi ní dídì rẹ̀ ẹjọ́ tó rẹ̀ lọ tẹ́ bá fẹ́ dùdì tó nǹkan. Tá bá fẹ́ ṣe òun gangan ló máa ń ṣe time tó bá wọn. Mi ò lè rí pẹ́ẹ́sì. Bí àfẹ́jọ́ bẹ̀rẹ̀. Àǹtí, fine. Ṣé kò sí nǹkan wọ́n bínú sí mi? Ọlọ́run mi ò bínú sí yín. Okay, má worry. Go see. Para sí. Ẹ ṣe máa. Ẹ má kúlẹ̀. Ìrọ̀lẹ́ èmi bá kúlẹ̀. Mo fún tó nù ọba. Ẹ̀yọ́ pa náà yìí. Auntie. Sonny, put me now. Who's that damsel? Àwọn òyìnbó wèrè, who's that damsel? Kí ló ṣẹlẹ̀? Ẹ rí ọmọ ilẹ̀ tó jáde yẹn sí ni. Kí ló ṣe? Tẹ́ni bá mi sọ̀rọ̀ náà, wí ṣe. That's Mariah. Okay. Our neighbor. Okay. Ìyàwó ilé ọkọ ló wà. Bẹ́ẹ̀ni. Inú bondage ló wà. Inú ìgbèkùn. Bẹ́ẹ̀ni. Kò lè sùn, kò lè jẹ, kò lè wọnú ilé ọkọ ẹ̀. Kò lè jáde fóònù. Kò lè wo wọn. Kò lè báyọ̀ sọ̀rọ̀. Tẹ́ni bá tó mọ̀ pé ìyá bá ń jẹ ẹrú ẹni bá ó ṣe gbé fún mi. Ó dẹ̀ mọ̀ pé irú ẹja tí mo máa ń jẹ nìyẹn. Ó ní pé bó ṣe jáde yẹn kẹ́yìn sí yẹn ni mò ń wo ibi. Àǹtí ẹ̀ bá mi lẹ́yìn kí nǹkan tí mo sọ. Lè ní ẹ. Mo níyàn ìyàwó ilé oúnjẹ. Àǹtí ẹ̀ gbọ́n tó bá mi ìwé ẹ̀ ń ta fún mi náà. Tẹ́ni ṣé ìgò ẹ̀mí arrange àfihàn bá mi tó ṣẹ́yìn. Okay. Yes. Ṣó ní jẹjà tó máa ha ẹ lọ fún? Ilé yóò lè ha mi lọ fún agbóṣọ́ pa. Gbogbo ẹ̀ máa jókè. Má wàá ṣe bẹ́ẹ̀ ṣe máa bá mi tó àbí. Jọ́ torí Ọlọ́run. Nǹkan tó bá wà ní kò sọ. Má wàá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó. Nǹkan tó bá wà ní kò jẹ́. Ṣíṣì rẹ̀. Ọ̀rọ̀ tó gbọ́ mọ̀ nílẹ̀ sí. Jẹ chichi jẹ chichi. Kí ló ṣẹlẹ̀? Ó kí mi nígbà tó wá ṣílẹ̀kùn fún mi. Èmi àti ẹ̀ kíra wa. Ó dẹ̀ jókòó tì mí kájọ máa sọ̀rọ̀. Ó kàn fi mí lẹ̀. Ó gba bedroom wa. Mo wá bá ẹ lórí ẹkún. Okay, ṣé pé
físítì mi sílé yín kò dẹ̀ ẹ́ lọ́rùn àbí kò wù ẹ́ ló ṣe ń sunkún pé kí ni bàbá burúkú yìí wá. No problem, let me be going. Èmi náà nílé. No, Daddy. Ẹ tó bá wá jẹ́ lò, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣe? Èyí tuntun bá mi sọ̀rọ̀ náà. Daddy, I am not happy. Ilé òmùnú mi dùn. Ilé òmùnú ẹ̀ dùn. Ní sòrò ẹ̀yìn bá gà kí n gbọ́ tó fẹ́ sọ̀rọ̀ èyí jókòó kò gbọ́ ẹni débẹ̀ dáadáa. Ó yá, kí ló ṣẹlẹ̀ láàrin wa sí? Látìgbà tí mi àti Kúnlé ti máa rí, Kúnlé kì í jẹ́ kí n bọ́ síta rárá nínú ilé yìí. In fact, gbogbo nǹkan tó máa jẹ nínú ilé, Kúnlé ló máa lọ gẹ̀ẹ́tì ẹ̀ fún ara ẹ̀. Tí n bá gbọ́ ẹ dáadáa, láti ìgbà tẹ́ ti ṣègbéyàwó, wọ́n lè ń fi ìwọ nìkan sínú ilé, kò jẹ́ kó jáde nígbà téèyàn ń háyàn. Kí ló fà? I don't know. Kí ló dé tó fẹ́ sọ ìyàwó ẹ̀ dájá? Because ìran ajá ni mo mọ̀ tí wọ́n máa ń cage. Ó ní ò jẹ́ kóun jáde, ò jẹ́ kóun bọ́rẹ̀ ṣe, ò jẹ́ kóun ṣe pẹ̀lú family, ó gba fóònù lọ́wọ́ òun. Eléyìí tó wá worst jù ńbẹ̀ ni wípé n tó jẹ́ ojúṣe obìnrin tó jẹ́ duty obìnrin láti lọ sọ́jà, láti tún lè ṣe, láti ṣe gbá, láti ṣàwo. Ó ní mọ̀nà ń lọ sọ́jà fún ẹ lọ́rọ̀ ha. Kí ló ṣẹlẹ̀? Èmi. Ṣọ́gbọ́n akọ́kọ́ parọ́ mọ́ ni. Daddy, gbogbo nǹkan tí mò ń ṣe láti fi ran ọmọ Ráyọ̀ lọ́wọ́ ni. Mo rí pé gbogbo wàhálà tó ń ṣe nílé, gbogbo iṣẹ́ tó ń ṣe, mo fẹ́ ràn lọ́wọ́ náà ni mo fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe. Besides, mo rẹ̀ ṣe pé lọ sí market lánàá, ó lọ sọ́jà lánàá náà. Mo láyọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Daddy, mi ò parọ́ o. Ṣẹ̀dẹ̀ rí nípa àwọn ọ̀rẹ́ yẹn, kò sí ọ̀rẹ́ kan báyìí tí mo Ráyọ̀ ní tó wà lé ọkọ. Ẹ̀yin àgbà náà dẹ̀ lè máa sọ pé àgùntàn tó bá bájá rìn ó di dandan kó jẹ̀gbẹ́. Mi ò fẹ́ kágùntàn mo Ráyọ̀ kó jẹ̀gbẹ́, ó ní mo fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe. Babe, tí n bá mọ̀ pé nǹkan tí mò ń ṣe yìí ò láìkẹ́, I will stop it. Wọ́n á máa jáde sí i. Gbogbo nǹkan tí mò ń ṣe nìyẹn o. Oh, now I understand. Ìyàwó mi, nǹkan tí ọkọ ẹ̀ ń ṣe ó dàbí pé ẹ gbọ́ra yín yé dáadáa ni o. Ó ń ṣe pókè jẹ bí ajá. Ó ń gbà ẹ́ lọ́wọ́ àwọn ọmọ onínìkùnrin tí wọ́n ládé lórí ẹ̀. Ẹ ti gbà wá dájú. Àwọn ọ̀rẹ́ tó ń bá rìn tán ọ̀lọ́kọ tó bá wọlé sí ẹ lára tó bẹ̀rẹ̀ sí ní jọ jáde ń táwọn náà ṣe ló máa fẹ́ kí wọ́n ṣe. Wọ́n dẹ̀ wá ń lé ọkọ sówó ẹ̀ yàtọ̀ síra yín. Ó dẹ̀ tún mọ́ ẹ̀pẹ́ olùrànlọ́wọ́ lọ́kọ àtìyàwó jẹ́ tó ń lọ jà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ ń lọ ọ́fùn. Ṣé o rí pé yàtọ̀? Baby, ó dá má bínú tó bá fi pé gbogbo nǹkan tí mò ń ṣe ó láìkẹ́. Ó yẹ kó mẹ́kì tó jẹ náà fi ń ṣe. It's okay, mo láyọ̀, it's okay. Ó dá wa máa jáde, wàá tún máa jáde sí. Now mo lè jẹun sìn. Ọ̀rẹ́, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ìyàwó ẹ pè mí kò bẹ̀rẹ̀ sí ní sunkún ni. Dúró kí ló tó fìyàwó ẹ lọ́kàn balẹ̀ nù. Ọ̀dẹ̀ lọmọ yẹn. Ọ̀dẹ̀ ayérayé lọmọ yẹn. Wá, kí ló ń wá kiri? Kí ló sọnù tó ń wá kiri? Ọmọ yẹn ti gbàgbé pé ìyàwó ilé lòun ṣá. Jọ, nígbà tó jẹ́ ìyàwó ilé yẹn, dandan ni pé kó dúró sínú ilé kó má bọ́ ta rárá. Jọ sọ fún mi, ṣó fẹ́ pamọ́ ni? Mi ò fẹ́ pamọ́, àmọ́ èmi lọ́kọ ẹ̀. Nǹkan tí n bá dẹ̀ ti fẹ́ báyìí ló máa bá mi fẹ́. Kí ni gbogbo rádaràda yìí náà? Nǹkan tó bá fẹ́ ló máa bẹ́ẹ̀ fẹ́. Bẹ́ẹ̀ni. Ó tiẹ̀ sọ débi pé ìwọ fúnra ẹ ló máa ń lọ sọ́jà láti lọ ra nǹkan ọbẹ̀. Ṣó ní ìdẹ̀ ṣá? Mi ò complain. Túnjí, tèmi yé mi o. Tèmi yé mi o. Wo jẹ́ ká sọ nǹkan mi. Jọ má jà mẹ́nu bà mọ́. Jẹ́ ká sọ nǹkan mi. Kí ló tún ẹgbẹ́ gbogbo pátápá tí ń sọ̀rọ̀ ọmọ sọ́mi pé tiẹ̀ yẹ tiẹ̀ yẹ. Because ó yé mi. Ṣé wà náà ṣé kò sí nǹkan mi bẹ̀? Ṣé tó bá gbọ́njú mi lọ ṣó gọ̀ tó mi ni? Kí ló fẹ́ mu? Má wọrí, kì í jẹ́ ká sọ nǹkan mi. Kí ló fẹ́? Ibo ló ń lọ báyìí? Túnjí. Hold it right there. Hold it right there. Morayo, àyà máa kó ẹ o. Àyà máa kó ẹ o. What right ló ní láti lọ fẹjọ́ mi sùn Túnjí? Dá mi lóhùn. Will you shut up? See, let me warn you. Má ever try nǹkan tó try ẹ mọ́. Ṣé o ń gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? Wá ná.
Ṣòro bóyá Túnjí, ṣòro bóyá ó lè bá mi sọ̀rọ̀ tí mo máa gbọ́ ni. Ṣòro bóyá ó ní right over my life. Jọ tó bá tún try rush yẹn, you will hate yourself. Ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ. Now get out. Get out of my case. Get out of my way. Nonsense. Nǹkan dẹ̀ fẹ́ gbé sórí kó tí mo sọ òpójú. Kò yé mi. Ọkàn yóò kí n fọwọ́ kàn yín kẹ́. Kí lẹjọ́ ń fà? Kí ló le tó yẹn? Bẹ́ẹ̀ ṣe ọ̀tí báyìí. Ọlọ́run má jẹ́ rí bí. Gbogbo ẹ̀ ti sú mi. Àkóbá àdàbà. Ọlọ́run má jẹ́ àrí o. Kéèyàn má jẹ́ kíyàn jáde. Kó tún dìgbà láti fi ìfẹ́ sí nǹkan. Kó tún wá ní kò sáyé. Ọlọ́run má jẹ́. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ yín ò yé mi. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ bá kú lélẹ́yìn? Kẹ́ máa ṣe núwọ́núwọ́n, kẹ́ máa wà sluggish with all things. Kò yé mi náà. Ẹ jẹ́ jára yín. Ẹ wo, máa kọ́ wá fóònù kékeré kan gbélé yín lọ́wọ́. For a start, kẹ́ lè mọ̀ pé ayé kù síbi kan. Àti mi ẹ sọ̀rọ̀ náà. Àti wà bí kan. Ayé ẹ̀ fẹ́ jìn inú yé mi. Òun náà ló disfẹ́ jẹ́ mi. Òun ló disfẹ́ jìn ẹ̀. Ọmọ sọ jẹ́ ayé ẹ̀ o. Ìtọ́jú ayé ládùúgbò mo ṣe wà èmi gan tí mo jẹ́ sista báyìí. Mi ò kẹ̀rẹ́ nú ayé o. Ọ̀rọ̀ yín ò yé mi o. Ẹ wo, tí bá fún yín fóònù yẹn tán, máa fún yín náwọn nice shirts, well edited shirts tẹ́ máa post sórí social media. Mi fún mi máa post yín àwọn shirts báyìí. Ọmọ mi. Oh, ouch. Ew. Máa save face card yẹn. Kẹ́ tó post mẹ́ta. Ọmọ mi. Èmi fún mi. Màá ti bá yín make use of your body. Torí èmi máa post yẹn. Màá jẹ́ káwọn ọmọ pẹ́ gbórí wọlé. Kẹ́ mọ̀ wí pé ayé wà. Nínú ayé kí ló ṣe yín? Orí nǹkan tó di sáré ó di sẹ́yìn ó di sí ayé mi o. Uncle Ayo, ẹ kàn bá àwọn people yìí bẹ́ẹ̀ ni. Alẹ́ ti lápá ni wọ́n. Ìwà àfojúdi wọn dẹ̀ ti pọ̀ jù. If we continue to condone their nonsense, ọkọ̀ máa bàṣẹ́ jẹ́ fún wa ni. Oh, no, bí mi. Ṣáwọn pé ni mo introduce sáwọn people yìí for the last time. ADEYOJU. Uncle Ayo, that is the problem. Wọ́n ti mọ̀ pé yìí ni kọ́lé lè bá mi sọ̀rọ̀. Wọ́n ṣe wá ń bá yín náà. Àìmọ̀ ṣàmọ̀ mi pé mi like kí máa bàjẹ́ lẹ́nu èèyàn. Tó bá ṣe báyìí ó máa dàbí pé mo bàjẹ́ lẹ́nu wọn ni. Tó dẹ̀ jẹ́ mi mo introduce wọn sí ẹ. Má bínú for the last time. ADEYOJU wọn Akin. Yes. For the last time. For the last time, please. For the last time, Uncle Ayo. Yes, for the last time. Okay. Uncle Ayo. Yes. The last time. Èmi mo introduce wọn sí ẹ kò dá láti bàjẹ́ lẹ́nu. Mo bí nǹkan tẹ́mi ò fẹ́ rárá ni. Hello. Hi. Hi. Okay. Yeah, I'm a master. Yeah, thank you, Risha. How are you? Have you slept? Not yet. Inú mi dùn pé mo pè ó dé ó jẹ́ mi. How was the journey? Fine. I hope it's not stressful. No, not at all. Are you sure? Yes. Okay, can you drink if I get? I should just go. I'm fine. Are you sure you don't want anything? I don't want anything. Okay. Kí má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Let me just tell you why I called you here. Mo feel pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Tẹ́ni ti rí rẹ̀, ó dẹ̀ ti bá ẹ sọ. I love you so much. And I mean, ó ti sọ gbogbo ọ̀rọ̀ ẹ fún mi. Àti bí máa yẹn ṣe máa ń treat ẹ bí ẹran ọbẹ̀ ní pé. It's fun. Okay, no problem. That man does not deserve you. You deserve better. You deserve a man like me. A man who is going to value you. Tó máa ṣe kẹ́ àti gẹ́. That's the kind of man you deserve. Please, just give me a chance. Okay. Mi ò mọ nǹkan tí mo lè sọ for now. Just give me a time, Give me some time to think about it. Better. It's fine. I'm not going to wash it. Thank you. Should I get you something now? No, I'm fine. You're okay. Auntie Mariah. Yes. More understanding. Àmọ́, mo fẹ́ kẹ́ wo ṣe fún Akin. Yes. Akin is a good man.
At least Basha try. Any more go to are capable of doing. Give him a trial, please. Koto fele ipe ẹ̀rù kò ń bà mí ni because Kúnlé ni ọkùnrin tí mo máa kọ́kọ́ mọ̀. Ẹ̀dẹ̀wọ̀ kan tí Kúnlé ọkọ mi ẹ̀wọ̀n kan tó ń ṣe fún mi. Tí bá bẹ̀rẹ̀ sí ní date Akin tó yá Takin náà wo ìwà títí ẹjọ́ níbo ni mo fẹ́ fi ojú sí. So I'm just scared. I don't know bóyá kí n date or kí n má date because òun náà lè bẹ̀rẹ̀ sí ní lọ máa treat me, you know. Ó lè lọ ṣe worst lójú tí Kúnlé lọ. Sis, it's okay. It's okay to be traumatized. You only go through gbogbo nǹkan tẹ́ go through here for that years. Kí ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. Àmọ́ tí bá ní kí n ṣe 1+1, mo ti mọ Akin sìn it's over 2 decades. That's my best friend. Mo dẹ̀ mọ nǹkan tó lè ṣe. Give it a trial, let's see. Yes, Akin is a good man. Wà tó léwu. Mo ń dúró fún. Ẹ má worry. It's Muraya. Mo fẹ́ sáré get nǹkan down the street tí mo lọ pẹ́ dé. Okay. Kí ló ṣẹlẹ̀? Wàá ṣáà níjà ti tẹ́lẹ̀ ni. Kí ló tó ń di mọ́ mi? Kí ló ṣe fẹ́ rún mi pa ni? Kí ló ṣẹlẹ̀? Èmi ń rún ẹ pa kí ló ń ṣe é náà? Mo ní I want to make love to my wife. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣo fẹ́ ṣe mí léṣe ni? I am not in the mood. Báwo ló ṣe máa sọ pé wà in the mood? Báwo ni mo ṣe ní mi wà in the mood? Because I'm the man in this. Listen. Nikini. I'm the man in this house and nǹkan tí n bá ti sọ náà làbẹ́kẹ́. Wá. Dísùrù. Kí ló mean by pé ìgbà náà yọ? I said anytime tí n bá ti fẹ́ wá bẹ̀, you must accept it because I'm the man in the house, okay? What? Ṣọ́ra ẹ̀ fún mi o. Kúnlẹ̀, má jẹ́ kí n bínú sí ẹ o. Tó bá tún fi ọwọ́ ẹ̀ kàn mí, o ní láì kankan tó máa ṣẹlẹ̀ sí ẹ. Kí ni problem ẹ? Wọ́n ní mi ò wà in the mood. Ṣé lọ́dọ́ ni? Báwo ni wàá ṣe máa sọ fún ọkọ ẹ pé o wà in the mood? Kí ló ṣe ẹ́ náà? Can you listen to yourself? Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ rí and I'm telling you again. As the man in this house, I have the right to touch you anytime, wherever I want. So, rọra lie down, jẹ́jẹ́, the general perform duty me as your husband. Man, jọ ṣe bó sọ fún mi lọ́jọ́ kìíní àná pé òun náà wà in the mood. Èmi náà wà in the mood náà nìyẹn. Bẹ́ẹ̀ni, mood ojú mood lọ. Nígbà yẹn, o ní o wà in the mood o. Lẹ́yìn náà, èmi náà wà in the mood. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ ti yé mi. So pay back time délé àbí? Bẹ́ẹ̀ni, orí owó sájọ wà nìyẹn. Ṣó ti gbọ́? So èmi ló ń pariwo mọ́ báyìí. Murayo, èmi ni wọ́n sọ̀rọ̀ sí báyẹn. Ọkọ ẹ̀ sọ fún ẹ pé òun fẹ́ get down there. Ìwọ́n sọ ẹ pé o wà in the mood. Jọ kí ló gbé ẹ wò náà? Kódà, ìwọ yí ọkọ àbí ọkọ? Okay, ó yá. Ó fẹ́ bá mi sùn àbí? Àbí? Ó yá, wá rape me. Rape me now. Rape me. Kí n mú fóònù mi, kí n record ẹ, kí gbogbo ayé mọ̀ pé Kúnlé ti ń rape ìyàwó ẹ o. Ẹ gbà mí. Ṣé mi náà ni mo ráyọ̀ ń bá sọ̀rọ̀ báyìí? Wá, má kùn sí mi létí o. Má kùn sí mi létí o. Jẹ́ kí n fi ayọ̀ àti àlàáfíà kí n fi sun oorun mi. Ṣó ti gbọ́? Má dì mí lọ́wọ́ o. Ìwọ oníṣekúṣe ọkùnrin ni ẹ. Bẹ́ẹ̀ni, oníṣekúṣe ọkùnrin ni ẹ. Ó ti lọ síta, ó ti bá obìnrin méjì mẹ́ta sùn lẹ́ẹ̀kan ṣoṣo. Nǹkan tó wà ní ètè kìíní ẹ̀ fi ń gbérí. Bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ni torí pé kí ni tẹ́ bá ti bọ́ obìnrin mẹ́ta sùn ní ọjọ́ kan ṣoṣo tẹ́ bá ti délé tí yẹ kí kíní yẹn kó wọlé wọ́n sì máa gbé níbẹ̀ tó oníṣẹ́ kò fẹ́ rèpù ìyàwó ẹ̀ oníṣekúṣe ọkùnrin fẹ́gbà ẹ̀yẹ má gún rí mi náà kí ló ń dúró de gún ọdẹ. lẹ́nu ẹ̀ ni ọmọ kò ẹ̀yìn èmi ṣe kinní kan. ẹ kí wàá lóde kí ló ń wá kí ló fẹ́ wá gùn mí kó rún mi kí n fún ẹ ṣíkó lẹ́nu kẹ́nu ẹ bẹ́ kó bẹ́ jẹ. Babe, mo ń lọ bí iṣẹ́. Okay. Mo dẹ̀ tún máa travel lọ sí Abuja nírọ̀lẹ́ fún business trip. I'll be back next week. Ó dàbọ̀. Àbẹ̀rẹ̀ ìgbín bẹ nílé, ìkarahun ẹ̀ ń bẹ lóde. Ìgbín fojoojúmọ́ rajò, kò mú karahun ẹ̀ dání. Ìfẹ́ dúró kí mi, má kọjá lọ láìyá o. Ṣé bóun a bá fi sílẹ̀ ẹnu ewúrẹ́ ń tó. Ohun afẹ̀sọ̀mù kì í bàjẹ́ o rárá. Ohun afagbára kákámọ́ o. Kákámọ́ ló ń fẹ́ dùn, ìdàkejì ìfẹ́ korò bí ìjogbo. Adùn ìfẹ́ ni ó fi bá mi lò, bèbí. Ilé tá a fi tọ́mọ ó dájú ìrì ní owó dànù. Àní bá fi tọ́mọ lé ìfẹ́ o, àdàwọ̀ o. Ká sowọ́pọ̀ kó lè dá. Bá mi ṣòtítọ́, mo fẹ́ ọ pẹ̀lú òtítọ́. Bá mi ṣòdodo, olólùfẹ́, mo fẹ́ ọ pẹ̀lú òdodo. Má fi wá ọjà jogún mi ní kẹ́ṣẹ́ o, ìfẹ́. Daniel. Ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? Ṣàtẹ̀. Kí ló ṣẹlẹ̀? Túnjí. Yes. Ṣọmọ pé ìṣesí Múráyọ̀ àti ìmúrẹ̀ ó ti yàtọ̀. Mo sọ fún Múráyọ̀ pé mo ń lọ síbi iṣẹ́. Pé mo dẹ̀ máa travel lọ sí Abuja. Bọ́ mo lọ gọ síbì kan tí mo ń ṣọ́. You won't believe pé Múráyọ̀ jáde pẹ̀lú níbọ̀ wá lọ sí lounge. Pẹ̀lú ọkọ mi. Jọ kíní yìí ó ti ń sú mi o. Jọ rẹ̀ kí ló expect? Kí ló mean by kí ni mo expect? Ẹ sọ fún mi náà kí ló lérò pé máa ṣẹlẹ̀ sí obìnrin tí yàn máa ń fi ojoojúmọ́ yé tí yàn fi ń dé mọ́nú ilé. Tó kọ̀ tó ìfẹ́bìnrin ní freedom tó yẹ kó ní kò dé mọ́nú ilé ṣáà ni
ṣé nìkan mi tí o máa ti ń dé mọ́nu méjì tó bá bẹ́ síta agbára ò ní ká mọ́ ni. Túnjí, mo ń try láti jẹ́ kó respect mi ni. Sí, gbogbo nǹkan tí mò ń ṣe yìí ó nídìí. Tó bá fún obìnrin ní free hand kò sí ni tó á dé level kan gan respect yẹn ò ní sí mọ́. I'm trying to crop our wings so that má lè jẹ́ bá lè lè má lè bá sọ̀rọ̀ á máa gbọ́rọ̀ sí mi lẹ́nu. Wo ọ̀rẹ́, èmi nìkan ni mo lè bá ẹ sọ tọrọ. Ó fún obìnrin ní free hand kò ní kó má respect ẹ, kò ní kó obìnrin má pọ́n ilé. Ìwọ náà bọ̀, ó mú obìnrin òun dé mọ́nú ilé, má ṣu má tọ̀ má jáde, ibi ló gbọ́dọ̀ rìn sí, ó gbọ́dọ̀ rìn sí bíbá. Ó mọ̀ pé irú obìnrin bẹ́ẹ̀ tó bá bẹ́ síta agbára ẹ̀ ò ní ká mọ́ ni. Bọ̀ tó bá fi obìnrin sílẹ̀, tóbìnrin bá jáde tó fún ní freedom tó yẹ kó ní, tóbìnrin bá rí sí nǹkan ní time tó wù ú, tó ṣe nǹkan tó yẹ kó ṣe ní time tó wù ú, obìnrin fúnra rẹ̀ a máa rí pé kí ni mo tún fẹ́ látọwọ́ ọmọkùnrin tí ò ṣe fún mi. Má jẹ́ kí n ṣe léyìí, má jẹ́ kí n ṣe léyìí, jẹ́ eléyìí ni kí n ṣe. Bọ̀ tó bá ti sọ ẹ má ṣu má tọ̀ má lọ bí ó máa padà ṣe nǹkan tí ò ní tẹ́ lọ́rùn. Òun ló ti dé lẹ́yìn náà. Mo rà náà wà nǹkan. Ó wà ní yàrá. Baby, báwo wà ní báyìí? Ṣé òkú ẹ ṣì ń fún ẹ ní problem ni? Mo ti bẹ́ẹ̀ gba passport ẹ. We can leave the country. Mo sọ pé nígbà tí wèrè ìyá rẹ̀ ò bá rí ẹ mú, ó máa calm down. Morayo. Ta ló ní fóònù ọwẹ́? Àmọ́ olórí burúkú kọ́ ló ń bá mi sọ̀rọ̀. Olóríire ló ń bá mi sọ̀rọ̀. Ayọ̀ mi, ẹni tó mú inú mi dùn, tó ń jẹ́ kí inú mi dùn all the time, òun ló ń bá mi sọ̀rọ̀. Morayo, mo ń bẹ sọ̀rọ̀ ẹ pé ta ló fún ẹ ní fóònù, ìwọ sọ pé ẹni tó ń fún ẹ ní fóònù ṣe olórí burúkú. Morayo, give me that phone. Give me that phone! Kí ló dé gan? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹni tó fún mi ní fóònù yìí kò kí ń ṣe olórí burúkú, ẹni tí mo dẹ̀ bá sọ̀rọ̀ kò kí ń ṣe olórí burúkú because ìwọ tó jẹ́ ọkọ mi ìbànújẹ́ ló fún mi, ẹni tí mo bá sọ̀rọ̀ ayọ̀ ló fún mi, ìbànújẹ́ ló jẹ́ nínú ayé mi. Morayo! What? Ṣó tí ẹ ni? Wọ́n di mí. Ṣó bá mi ṣí ẹ ni? Gbogbo ọkọ tí mò ń ṣe wọ́n di mí. Ṣó mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ṣá? Ó Kúnlẹ̀. Kí ló fẹ́ Kúnlẹ̀? Kí ló ṣẹlẹ̀ gan? Ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ yà mí ní wèrè ni? Kí ló fẹ́? Morayo, give me that phone right now. I said, give me that phone. Will you give me that phone? Kúnlẹ̀, bá mi gbé fóònù mi. Kí ló dé? Ṣó fẹ́ pa mí ni? Wàgbà lọ́wọ́ mi. Ó dàbí kúndé ẹ ti dàrú. Orí mi ò dàrú. Orí mi ò dàrú. Ìwọ ni wọ́n ṣe Kúnlẹ̀. Ìwọ ni wọ́n ṣe. Because tí wọ́n bá ṣí ẹ ni, ó ní máa sọ fún mi pé kí n má jáde, kí n má ní ọ̀rẹ́, mi ò ní access sí fóònù, mi ò lè lọ sí ọjà. Gbogbo nǹkan tá a lè nínú lẹ, ìwọ ọkùnrin ló lọ gẹ̀ẹ́tì ẹ̀. Because I'm doing it because I love you. No, you don't love me. That is not love. Kí ló dé? So, gbogbo nǹkan tí mò ń ṣe, you are so ungrateful. Gbogbo nǹkan tí mò ń ṣe is for what? It's for your own good. No, Kúnlẹ̀, mi ò kì í ṣe bébì. Mo mọ̀ tí ọkùnrin bá love mi, ọkùnrin tó bá love obìnrin, ó máa fún ní freedom, ó máa jẹ́ kó ní access sí àwọn ọ̀rẹ́, àwọn ẹbí ẹ̀, ó máa lọ ní jáde, do whatever you want, but just make sure that pé ọba mi lórúkọ jẹ́. I am not a baby. Ìyàwó ilé ni mi, mo mọ̀ nǹkan tó dáa, mo dẹ̀ mọ̀ nǹkan tí ò dáa. Kí ló dé? Ọkùnrin gidi ò ṣe bó ṣe ṣe, ìka ni ẹ̀. Morayo, wàá jáde inú ilé ìgbẹ́. I'm even ready. I'm ready to go. I'm ready to go. What? Hello? Where do you think you're going to? Leave me alone. I don't want to have anything to do with you anymore. I'm going. I'm tired of this marriage. Kúnlẹ̀, I am going. I come back. Gbẹ́nu sọ, gbẹ́ gbogbo ẹni ẹ sọ. Morayo, ojú gbà mí tì fún ẹ. Ó dé bà mí lójú jẹ́. Dúró, ṣé bí mo ṣe tọ́ ẹ rè? Ṣé gbogbo ẹ̀kọ́ tí mo kọ́ ẹ rè? Wípé tó bá ti délé ọkọ ẹ, kó lọ máa ṣẹ̀ṣẹ̀ kó ṣe.
èmi tí mi ò lọ́kọ lé gan ǹjọ́ ká mi mọ́ jíṣekúṣe rí ṣó o rí kí ọkùnrin kó wá mi wálé rí láti ọdún tí bàbá Olúwọlé ti fi mí sílẹ̀ tó ti lọ ǹjọ́ o rí kí ọkùnrin kan kó rìn gbèrègbèrè kó wá ká mi mọ́lé àbí kí n lọ máa bá ọkùnrin ní kọ́nà kan. Kíkọ́ ẹ̀ ṣé màá máa bẹ sọ̀rọ̀ tí kí ló ṣe? Sísá mi kí ló dún? Adójú ti ní ọmọ. Tó o bá lẹ́lòmíì tó yàtọ̀ sí mi tí mo bí ẹnìkan lónìí gbọ́dọ̀ sí mi lẹ́nu. Afẹ́jẹ́bẹ̀, listen to what I'm saying. Sit down, my friend. Sit down there. Ọmọ padà ṣe fún ẹni. You think I'm joking? Orúkọ ọmọ máa ń dàgbà lọ́wọ́ òbí ẹ̀. Kí ló ń ṣe tí o ṣe nìkan ni? What's wrong with you? Àná mi, ẹ ṣé mo dúpẹ́. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá gbogbo ẹ̀ ni mò ń gbọ́. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, onílé ní lọ́wọ́, àlejò náà dìsẹ́rù. Ṣé rí Moráyọ̀, ó disappoint mi o. No. Ibi tí mo fi sí mi ìbá ń bẹ̀ rárá. Ọmọlúwàbí ipò ẹ̀ ni mo fi sí. Ọmọ tó ti lére jáde, ọwọ́ ẹ̀ ni mo fi mú. So Moráyọ̀ wá lórí láyà. Ọkùnrin mi wá ń gorí ẹ̀. Níwọ̀ tó jẹ́ wípé wọ́n sanwó orí ẹ̀, wọ́n ṣe ẹ̀tọ́ tó yẹ kọ́kùnrin ó ṣe lórí obìnrin, wọ́n kóṣù wọ́n kọ́kà wá, a dẹ̀ ṣègbéyàwó ayé gbọ́ ọ̀run mọ̀. Kí ló rò débẹ̀? Daddy, Kúnlé ò fi ọwọ́ kàn mí. And so what? Torí pé kò fọwọ́ kàn ẹ́ ló ṣe allow ọkùnrin mi láti fọwọ́ kàn ẹ́. Is that the solution? Ẹ gbà mí kẹ́. Mo dáràn. Daddy, ṣé ti rí reason tí mo fi ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe? Ó wà lára nǹkan tó fi jẹ́ pé mò ń ní pé kó má máa jáde. It's because of this situation. Òun ló ti ṣẹlẹ̀ yìí. Àwọn nǹkan tí mi ò tún fi fún ní fóònù, àwọn fóònù ìgbàlódé yẹn nìyẹn tí mo fún ní pálásà tó yẹ pé a kò máa pe àǹtí àbí àwọn ọ̀rẹ́ ẹ̀ anybody tó bá fẹ́ pè. Mi ò tiẹ̀ fẹ́ kó yọ̀ rẹ́. Because of all this kind of situation. Now òun ló ti délẹ̀ yìí. Lákúnlé, tí n bá gbọ́ ẹ dáadáa, ìdí tó ṣe ń kejì ìyàwó ẹ̀ tó ò ṣe jẹ́ kó láṣẹ̀ sí íńtánẹ́ẹ̀tì àbí fóònù tó máa fi browse ni wípé kíyàwó ẹ̀ má jáde síta. Bẹ́ẹ̀ ni Daddy. Táwọn ọkùnrin má bàa máa rí. Ó ti yé mi. Àná mi ṣe rí ọmọ ẹran lọmọ tẹ̀ wọ́n. Ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni o. Lákúnlé, ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni o. Ẹ wo àná mi, ṣe rí tí ọmọkùnrin yìí ń try láti ṣe àwọn ọ̀wà wèrè tó ti hù sẹ́yìn tí mo fi ń bá a fà á nígbà yẹn pé lọ settle down níyàwó ńlé, mú yìí gbá yìí ṣe yìí gbọ̀ yìí jẹ yìí bọ̀ yìí kò dá kò gbéyàn débì kankan, òun ló ń torí ẹ̀ ló ń kejì ìyàwó tiẹ̀. So apani ni tí ò fẹ́ kọ́ múdà kọjá wájú òun, wọ́n wá padà múdà kọjá wájú ẹ̀. Ó ti gbàgbé pé gbogbo nǹkan tá a bá ṣe láyé ni á béèrè. So a béèrè padà béèrè lọ́wọ́ ẹ̀sìn sórí pé wọ́n ló kọ́ ọmọ yìí sí yọ́yọ́. Ìwà tó hù ló padà jẹ́ kí wọ́n wá rí fẹ́ǹtì kan wá gbẹ̀san lára ọmọ yìí. Wọ́n bẹ̀sẹ̀ bàbá wò lára ọmọ látòrí ìran kìíní lórí ìran kẹfà ní. Àṣesílẹ̀ òun ló bọ̀ wá báyìí. Tí òun ló kọ́ lórí bẹ̀rẹ̀ sí. Sórí pé wọ́n ló kọ̀ọ̀sẹ̀. Èyí ò ní gbin àlùbọ́sà kó fi kala láíláí. Gbogbo nǹkan tó bá gbìn pátápátá òun ló máa ká. Òun ló ti ń ká ẹ̀. Ìwọ ló kọ́ ọmọ ọlọ́mọ sí yọ́yọ́ náà. Ìwọ ló kó sí yọ́yọ́. Ìwọ gbọ́ngbọ́n lé kú ẹ̀dá tó dá gbogbo rádaràda yìí sílẹ̀. Sọ́mọ́sì. Láti wà ìjọ tó lọ àgbà oníwà lọ́jà tó lọ ẹjọ́ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe máa bá wa ní ojú ọ̀rọ̀ yìí tí gbégbé máa fi gbé dégbé òfin lé òun ní kẹjọ kẹ bá ṣe ẹjọ́ tó lọ. Tí àbá fẹ́ kó bàjẹ́ ìyá mi ó ní bá ṣe máa ṣe Moráyọ̀ gbogbo yòókù tó pẹ́ ò bá ṣe pẹ́ láti bẹ̀rẹ̀ kí wọn náà ti gbọ́ bíntín reason ẹni tí ò lọ́pọlọ tó ń torí ẹ̀ ṣe. So ìwọ náà ti wá kọsẹ̀ látara nǹkan yẹn nìyẹn. So ẹ̀yin méjèèjì ẹ ti wà guilty already. So ẹ bẹ̀rẹ̀ yín kẹ wá bẹ̀rẹ̀ ìgbésí ayé yín ní tuntun kẹ structure life yín ní tuntun kẹ dẹ̀ máa fẹ́ra yín lọ padà. That is it. Daddy, mi ò ṣe mọ́. Èmi kò ṣe mọ́ Daddy. Bàbá mi, ẹ ní sùúrù. Ẹ wo mi ò pẹ́ bínú Daddy mi èmi kò ṣe mọ́ sẹ́. Kúnlé, ẹ̀yin ẹ ní sùúrù, ẹ má fòrò sí. Ẹ jẹ́ kó mú dàmú. Ẹ jó dàmú. You are just tired. You have see, let me tell you, you have not seen anything yet. You are just starting. Yes. Ara àwọn ogun téèyàn máa wá ń jà nílé ọkọ òun ló ti bẹ̀rẹ̀ yìí. Àwa yìí náà ti jà sẹ́yìn. Ajá gbogbo obìnrin ló máa jà. Òun ló máa jagun nílé ọkọ ẹ̀.
ó dẹ̀ nítorí pé o níṣòro nílé ọkọ ẹ̀ kó wá fi ilé ọkọ ẹ̀ sílẹ̀ nítorí ẹ̀ ní àwọn àgbà ṣe sọ yí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ nẹ̀ ó máa jagun ilé ọkọ títí di ọjọ́ alẹ́ nẹ̀ tó o bá fi sílẹ̀ that means you are a lazy fellow ṣó ti gbọ́ ó níbi kankan tó ń bọ̀ ó ò lè kúrò nílé ọkọ ẹ̀ nítorí pé ò tiẹ̀ lè wá dálé mo ṣú sọ́dọ̀ tèmi o fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ àbí ṣó ti gbàgbé ibi tá a ti jọ bẹ̀rẹ̀ ṣó ti gbàgbé ibi tèmi àti ẹ ti jọ ń bọ̀ òkè o fẹ́ padà sídìí ọsàn títà lẹ́gbẹ̀ẹ́ títí àbí níwọ̀n tó ti wà nínú ilé ọlá ibo ló tiẹ̀ tó ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé o tiẹ̀ mọ̀ bóyá o máa rí ọkùnrin gidi fẹ́ mọ́ láyé ẹ̀ wọ́n kọ síbi tó ń bọ̀ abẹ́ta kó tètè súnmọ́ ọkọ rẹ̀ kó bẹ́ẹ̀ kó kúlẹ̀ kó bẹ́ẹ̀ ìwọ ló jẹ̀bi sórí jẹ́ sọfẹ́ ìran ọkùnrin ló ń ṣèṣekúṣe ìyẹn ò kì í ṣe tuntun bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá gan pàápàá ọkùnrin tún ní ẹ̀tọ́ láti ṣèṣekúṣe yes. wo ìwọ lè fi máa bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá àṣẹ̀dẹ̀ ni màá pa mi ò ní dábàá ó ti wọ́n sìn ó yá move closer to your wife bẹ́ẹ̀ tó ń bá kọ́ tí ó bá bẹ́ẹ̀. ọmọ ogun tó sọ̀yọ́ lẹ́nu kí èkú yà ọmọ ní fún aláriwo yọkọ̀tọ̀ ní fún àìsí ìfà ó ti ní bọ́ ti gbé lọ́dọ̀ tèmi náà ó ti yẹ. ní òkò ṣe ìlú bá máa bọ fún ọ ẹ fún ọ láì ní ẹ jẹ́ mọ̀ pé mi náà níyàwó mọ́ ẹ̀gẹ́ ẹ̀ fi níyàwó mọ́ ẹ̀ ká máa ṣe níbi ẹ mọ̀ báwọn kan jíyà ó ti ọ̀fẹ́ kó máa parí mú wa ń bí èmi ò lè bẹ́lẹ̀ sọ̀rọ̀ tí èmi ò lè bẹ́lẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn kan jíyà ó máa lèwe ní ìkéré ọdún wa ló jẹ àmì àná gidi ni ó dá kéèyàn lánàá rẹ bí èèyàn ọmọ rẹ tó lánàá rẹ kó tó bàjẹ́. ìfẹ́ kọ irọ́ ìfẹ́ ò fẹ́ràn òtítọ́ nífẹ̀ẹ́ fẹ́ bá a fi tán ọmọlé ìfẹ́ àtúkà oko níṣèkó ṣàn nífẹ̀ẹ́ rìn àdàlù ìfẹ́ ló mú ìfẹ́ pẹ́ kọ̀rọ̀ ìfẹ́ kì í gbéraga kì í bínú o kì í fẹ́ o ìfẹ́ kì í máa ìgbèrò ibi o. Ìfẹ́ ń fẹ́ jọ bá fi tọ́mọlé ìfẹ́ àtúkọ̀.